bó ti wù kéwúrẹ́ tóbi tó kódà kó jẹ́ irin lọ tó bá fojú di kòkò ó ní láti parẹ́. ògìdán ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. bó ti wù kéwúrẹ́ tóbi tó kódà kó jẹ́ irin lọ àní tó bá fojú di kòkò ó ní láti parẹ́. ògìdán ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. kò sí nínú ronídìí lálẹ́ tó lè taṣọ rí gúngún. ògìdán ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. àgbèrè roní gàdúrà bó bá dòdò àparẹ́. ògìdán ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. Is that not Auntie Umi? And you will agree with me that there is nothing wrong with citizens demanding their constitutional right to vote. Let the voters' registration be reopened so we can register to vote at the elections. That is all that we ask. I give you 2 minutes to disperse this assembly, or I will be compelled to use forceful measures. Allow us vote. 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 How many people? 22. I mean, how many people injured? Sina, 22 dead. 22 dead. His fiancée and his kid brother is about to die. And Umi? Umi, tell me she's not home. You see what you brought upon yourself now? I became the devil because I won't support him on this race. Out of your compulsion, I had to put a word to the president, who in turn asked him to step down until he sort things out. But no! Instead, he went ahead to lead the people out on the street to end their life. I hope you're happy now. Congratulations, High Excellency.
We are talking about 22 Nigerians here. And it's like we're talking about chickens. All we were asking for was just to register and vote, which is our constitutional right. How would the government kill our citizens who went out on the peaceful protest? I mean, it's a shame. It's appalling. In my opinion, it is not a peaceful protest. The police only defended themselves when 2 officers were gunned down. Those gunmen were planted, I can assure you that. Someone planted them in that crowd of peaceful protesters. And we must find out who did. It is the responsibility of the federal government of any nation to protect its citizens. The federal government of Nigeria has to answer for this. Zinachi Ohans has murdered 22 Nigerians in cold blood. He must face the full run of the law. Zinachi did not lead this protest. I repeat, Zinachi Ohans did not lead this protest. He called it off, just as the president is. Ẹ kú ojúmọ́ gbogbo àwọn ọmọ Odùduwà níbikíbi tí ojú rẹ ti mọ́ wá àwa lógo adúláwọ̀ a fi eléyìí ṣe fọ́nrán tẹ̀ ń wò lọ́yẹ̀ ẹ rí wípé ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ó ní ìṣepọ̀ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a dúró lẹ́yìn gbogbo àwọn ọ̀dọ́ wa ní Nàìjíríà èmi gẹ́gẹ́ bí bàbá àròpọ̀ rẹ̀ a dúró lẹ́yìn wọn nípa ti ara nípa tẹ̀mí nípa títowó ohunkóhun tó bá máa gbà ní ká fún àwọn ọ̀dọ́ wọ̀nyí ní ọjọ́ ọ̀la a ò gbọ́dọ̀ jẹ ayé àwọn ọmọ wa máa yé ẹ jẹ́ ká wo ohun tó gbẹ̀yìn fọ́nrán yẹn nítorí pé a gbọ́dọ̀ gbogbo ìgbésẹ̀ láti dúró tì wọ́n ẹ ṣé mò ń bọ̀ láìpẹ́. Instructed, but another took it up, undoubtedly motivated by external forces. Who these persons are is what Nigeria needs to find out with immediate effect. Don't tell me that. How does reopening the registration translate into favoring a political party? Millions of Nigerians were yet to register, and that was all that mattered. I personally called you because I knew I would be gone for a couple of weeks, and you promised you'll attend to it. Look at what a mess you have got the nation into. 22 citizens murdered in cold blood. And now the eyes of the entire world is back on Nigeria. I guess you now understand what it means to be trapped in a self-serving political maneuver by some sociopaths. And you will have yourself to blame all the days of your life. What really happened? So sorry, I never asked you. Dad. They succeeded with me, but it will be an error for same to repeat with you. They forced your father to poison my husband. When they found out he wouldn't do it, they killed my husband. He was not crying because he did it.
is only crying because before he could warn my husband, it's already too late. I'm sorry for everything. Does that make you feel any better? I'm done. You've gone too far to quit. Please. You don't understand. No, don't. It's all a facade. Everything. Unfortunately, you're realizing that too late, Daddy. Quitters don't win, and winners don't quit. You've always said that we don't stop when we're tired, Daddy. We stop when we're done. The world is asking, what exactly is the value of the life of a Nigerian citizen? Controversies have filled the airwaves and media headlines, debates on who's to blame or who's not. But I tell you, I'm to blame. You are to blame. Every citizen of the Federal Republic of Nigeria is to blame. These innocent citizens came out to protest peacefully, demanding for their constitutional right. But corrupt and demonic, devilish politicians infiltrated their midst through their mercenaries and hijacked the protest, opening fire on 2 police officers, and the response is what we're seeing here today. These bodies lie here lifeless today because we know who these corrupt politicians are, yet we allow them to gallivant freely amongst us with reckless impunity, reckless abandon. They lie here lifeless today because as a government organization and private organization, we see corruption flourishing and we do nothing about it. They lie here lifeless today because of every Nigerian citizen that gather in groups, indoors and outdoors, and argue about the state of the nation, about the corruption in this country, but do nothing about it. They don't even have the BVCs to vote these corrupt politicians out. They lie here lifeless today because of every mosque and every church that gathers their members in thousands and hundreds, week in and week out, and don't even mobilize these people to vote these corrupt politicians out. Use your PVCs. Use your PVCs after you pray, because I tell you, you can pray from now till thy kingdom come, but without works, your prayers are dead. Our brothers and sisters feed on wild plants and drink of their own urine so they can quench their thirst from the scorching sun of the Sahara while they cross in search of greener pasture. And above that same Sahara, 35,000 feet above, we have these men sitting in their luxurious jets, sipping on expensive wine and corseted in their first-class seats while they loot away our national treasure into banks in the United Kingdom. Thousands of your brothers and sisters, your sons and daughters, are fed on by sea creatures and sharks while their boat capsized in the Mediterranean Sea, all because they were looking for greener pastures in a foreign land. And then you have these men sitting their ugly, grotesque backsides on beaches in Malaga, Malibu, feeding on foods gotten from the same creatures that have for so long fed on your long-lost, youthful compatriots. But today ends the reign of terror with this evil that they've done. Because we're joined by 200 million Nigerians home and abroad, and with one voice we say that thus far and no more. These bodies lying here today
They're crying out for vengeance. But not only for themselves. They cry out for vengeance for those who have lost their lives in accidents on our horrible roads that have been commissioned to be fixed, but these men embezzle every single penny that has been put aside for these roads. They cry out in vengeance for the unfortunate citizens that have lost their lives fighting for their pensions and have gone unrewarded and their families left to dry. They cry out in vengeance for those that have lost their lives in civil and religious crises masterminded by these evil geniuses. They cry out in vengeance for our soldiers who have lost their lives to insurgents sponsored by these devilish politicians. They cry out in vengeance for our failed justice system that has seen thousands of men and women imprisoned for crimes they know nothing about. We will not be dismayed, my fellow compatriots. But there's absolutely nothing wrong with Nigeria that cannot be fixed by what is right with Nigeria. These masquerades of slavery have made a wrong spectacle of this great nation to the world. But together we will reconstruct the headlines and change the narrative. From our schools to our churches and our mosques, from our offices to organizations and our fora, from door to door and on every media platform, declare that henceforth there will be no peace for the wicked. Nigerians may have been slow, but we are not weak. We may have acted cowardly, but we are not stupid. We may have been silent, but we are not indecisive. Nigerians all over the world rise today to mourn our loss. And we say that we will no longer give oxygen to these thieves so that they choke on their iniquities. We will vote them out of office. Give corruption and befitting burial in our land. And together we will build a nation, so much so that the international community will join us in saying, "O death, where is your sting? O corruption, where is your victory?" So arise, O compatriots, Nigeria's call obey. Serve our fatherland with love and strength and faith. The labor of our heroes past shall never be in vain. To serve with heart and might, one nation bound in freedom, peace and unity. The president instructed. ojú ẹ̀rọ wa ẹ ṣé o a kí gbogbo wa o ẹ kú lé o ẹ kú ojúmọ́ mọ́ bó tilẹ̀ jẹ́ pé inú wa ò fi bẹ́ẹ̀ dùn lọ títí mọ́ síbẹ̀síbẹ̀ kò sí nǹkan tí a rí bọ́lọ̀ ń fà. Kí ni ó fà á tí mo sọ pé inú mi ò fi bẹ́ẹ̀ dùn ni wípé àwọn èèyàn kan wọ́n dẹ̀ ṣì wà tí wọ́n ń pẹ̀lú àwọn ọ̀dọ́ wa, àwọn ọmọ wa tí wọ́n sọ ẹ̀mí wọn nù. Káwọn kan dẹ̀ ṣì wà kan dẹ̀ ṣì máa gbè lẹ́yìn ìkà, ìwà ibi. Ó máa ń jẹ́ nǹkan tó máa ń bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ téèyàn bá rí àwọn èèyàn tí wọ́n ṣì ń gbè lẹ́yìn irú nǹkan bẹ́ẹ̀. Kò kí n máa finú mi dùn bóyá kẹ̀ torí pé mo ti jẹ́ bóyá bọ́lọ́run ṣe dá mi dẹ̀ ni. Bọ́ mo rí pé tá a bá kó èèyàn 100 jọ, ṣàṣà nínú àwọn 100 yẹn ni wọn ò ní ní ìmọ̀lára fún àwọn ọmọ tàbí àwọn ọ̀dọ́ tàbí ọjọ́ ọ̀la. So ìdí tí mo sọ pé inú mi ò dùn nìyẹn. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ tèmi ni Ẹ̀rígbèmí tí gbogbo ayé mọ̀ sí Bàbá Àròpọ̀ Ire. Mo sì jẹ́ olùdásílẹ̀ ìjọ tí a pè ní ìjọ ìròyìn ayọ̀. Mo sì jẹ́ bàbá, sì jẹ́ ọkọ náà bákan náà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tí Ọlọ́run bá mi dé lónìí kì í ṣe agbára mi, kì í ṣe ipá, kì í sì ṣe ọgbọ́n ènìyàn, àánú lèmi náà rí gbà. Ṣùgbọ́n nígbà tèmi bá rà àánú gbà, ṣé kò yẹ kí àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àbí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà kí wọ́n rírú àánú tá a rí gbà, kí wọ́n rí gbà ni. Mo fẹ́ sọ fún wa láàárọ̀ yìí pé
kó tó di wípé akọrin àpilẹ̀kọ ìlú orílẹ̀-èdè Yorùbá, mo fẹ́ sọ díẹ̀ nípa nǹkan tí ojú mi ti rí gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ń tọ́ àwa dàgbà. Mo jẹ́ ìkan lára àwọn tí ó lo síléètì, bóyá àwọn èèyàn wa mọ̀ kan tá a pè ní síléètì. Síléètì ni ó jẹ́ bí èyí tí àwọn ọmọ ayé ìsìn tó jẹ́ pé bóyá iPad, bóyá bí fóònù, ṣùgbọ́n tá a bá rẹ́ni tó ń wò mí báyìí tí kò mọ nǹkan tó jẹ́ síléètì, àti wáyé pé mo mọ̀ ni, because I go by inspiration of God when I want to come to program. Inspiration Ọlọ́run ni mo máa fi ń rìn. So síléètì nígbà yẹn ó tóbi jẹ eléyìí lọ, á tóbi eléyìí báyìí. So ìgbà yẹn aṣọ táwa ń wọ̀ lọ sílé ìwé alágbèékọ́, ẹ mọ ṣòkòtò alágbèékọ́, àwọn tó bá jẹ́ àwọn màmá wa, bóyá tábàárẹ̀ tó wà lórí ètò ẹjọ́ tẹ́ bá rí síléètì ẹ bá mi send ẹ̀ káwọn èèyàn kan lè mọ nǹkan tá ń pè ní síléètì. Tábàárẹ̀ ẹnikẹ́ni tó ní ẹjọ́ ẹ send ẹ̀ sí wa please. Ẹjọ́ tábàárẹ̀ tó ní síléètì nínú wa, ó ṣe pàtàkì káwọn ọmọ wa kàn mọ̀. So nípa bẹ́ẹ̀ ńkọ́ òun ni àmójú ọ̀rọ̀ bá mi start kí n lè rí àwọn èèyàn wa bóyá a rí ẹni tó fi nǹkan ránṣẹ́ sí wa ń bẹ̀. So síléètì lèmi fi kàwé nígbà tẹ́mi lọ sí primary school. So a dẹ̀ fi ajá, bí bàtà, dí dòjé, ejò, ẹyẹ, fífìlà, gígèlè, gbàgùdá, lílabalábá, yínyamunyámú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ ti pẹ́. So kí ni mo wá fẹ́ fàyọ ni wípé ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ ohun tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ láti rí wípé ní ibi tí ayé gbédé dúró yìí ní 21st century kó jẹ́ pé ìjọba Nàìjíríà wọ́n bà gbogbo system school wa wọ́n bà ayé ẹ̀ jẹ́. But àwọn ọ̀dọ́ wọn ò kó rẹ̀wẹ̀sì náà débi pé Buhari fún ara ẹ̀ ó sọ pé wọ́n wà lazy. Àwọn ọmọ yìí ò bínú nígbà yẹn, wọ́n sì gbàgbọ́ nínú Buhari nígbà gbogbo ìgbà tó sọ̀rọ̀ yẹn, sórí wọ́n gbàgbọ́ pé ó ti máa mú nǹkan tó já dáde. Ṣùgbọ́n ìdí tí mo sọ pé inú mi ò dùn ni wípé mo rántí ìgbà náà lọ́hùn tí mo wá rántí ìgbé ayé tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní ìgbà tèmi, bí mo ṣe ń lọ sí oko ni mò ń kiri omi, ni mò ń kiri pọfupọ́ọ̀fù, ni mo lọ tu olú, mo ta olú. Nígbà yẹn tí ìyà bá ń jẹ àwa ọmọ àgbà ni wá, àwa a kà sí wípé a fi ń kọ́ra wa ni. A kà sí pé bí àwọn bàbá wa àti ìyá wa bọ́n ṣe múra wọn, bọ́n ṣe nágbára, bẹ́ẹ̀ náà ló yẹ káwa náà ká ní agbára. Bàbá tèmi ní owó débi pé èmi ló sì ní láyé lọ́run, torí pé mo kúrò ní Kristẹni. Òun ló ṣe dá iléèwé mi dúró tí ò sanwó iléèwé mi mọ́. Ó wà nípò tó báyìí, ó ti kú, kò yé yín, èmi wà láyé báyìí. Now ó máa jẹ́ ohun tó bani níjẹ́ lọ́pọ̀lọpọ̀ tá a bá rí bàbá bí irú ti bàbá mi yẹn. Mo ti dáríjì o, mo ti dáríjì. Bó ṣe mọ̀ pé èèyàn lè dáríjì, èèyàn ò lè gbàgbé. Ó dìtàn lónìí. Now ẹ bá mi share ètò yẹn jọ. Ọ̀rọ̀ agbésí ayé tèmi ó yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn kan láti jẹ́ kí àtúnṣe ó wà. Ṣùgbọ́n ẹ má jẹ́ n tàn wá o. Ní ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ní dàgbà, a rí wípé tí ọlọ́pàá níbi tán ti gbé tọ́ èmi dàgbà, tí ọlọ́pàá tó bá wá sílé tó bá wá mú ẹnikẹ́ni ládùúgbò tiwa, lára àwọn tó mú yẹn a ò ní bá irú ẹni bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ mọ́, àwa máa ń sá fún irú ìdílé bẹ́ẹ̀ ni.
a ò ní bá wọn ṣe ọ̀rẹ́ a sá fún wọn torí a ti gbà wípé ẹni tí ọlọ́pàá wa mú yẹ pé ó ní burúkú kan tó ti ṣe ó dẹ̀ níwà ìkà tó wà lọ́wọ́ ẹ̀. ẹ bá ṣe àìtó kẹ bá mi lọ́ọ̀fù ẹjọ́ mò ń sọ̀rọ̀ nípa ohun tó ní í ṣe pọ̀ pẹ̀lú ìgbésí ayé ti tẹ̀bí bí ìtàn ìgbésí ayé mi ṣe rí àti ká wá wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí àwọn ọ̀dọ́ tú jáde ǹjẹ́ ó tiẹ̀ yẹ ká rí ìránṣẹ́ Ọlọ́run kankan àbí pásítọ̀ àbí politician kankan tó máa dúró tó máa fi ẹnu ẹ̀ tako àwọn ọmọ wọ̀nyí àbí nǹkan ń ṣe ó dáa àbí ò dáa. So mo jókòó mo sùn mo rorí mi dáadáa pé ǹjẹ́ nǹkan táwọn ọmọ yìí ṣe níbo ló tiẹ̀ lè bá yàrá já. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bí wọ́n ti ń ṣe yìí wọ́n sì ń kú síbẹ̀ àwọn ọmọ wọ̀nyí ń kú. ntí mo sọ pé ń bà mí nínú jẹ́ lélẹ́yìí o torí mo gbé mo ṣírò ẹ̀ mọ́ ìgbà tí mò ń dàgbà. ká wá padà sí ìgbà ayé ti tèmi nígbà tó wá di àkókò kan mo rí wípé àwọn tí ó yẹ kí wọ́n máa bá àwọn ìran yẹn kí wọ́n máa bá wọn wí nígbà tí àwọn òṣèlú dé a wá ṣàkíyèsí wípé lára àwọn bàbá yẹn wọ́n á wá gbé agbádá sọ́rùn wọ́n á lọ police station nígbà tó dé stage kan ó yí kúrò ní pé ká má bá wọn ṣeré mọ́ wọ́n á wá lọ police station wọ́n á wá lọ máa halẹ̀ mọ́ wọn ọlọ́pàá wọ́n á lọ ó mọ̀ mí ni gẹ́gẹ́ bí Fani Káyọ̀dé ṣe sọ don't you know who I am I'm this I'm that òyìnbó búkúbúkú ní àwọn ọmọ wọ̀nyí ó wá ti dògò mọ́ wọn lọ́rùn ó ti dẹ̀wù sí wọn lọ́rùn wọ́n wá bẹ̀ sí ń hùwà rádaràda káàkiri wọ́n wá bẹ̀ sí ń fi ìwà yẹn wọ́n wá bẹ̀ sí ń tàn káàkiri. ṣùgbọ́n nígbà tó wá dé àwọn àkókò kan tí wọ́n ti mú value system wa tí àwọn Fúlàní ti rí wípé value system àkàwé yẹ wọ́n wá bẹ̀ sí ń ba education yẹn jẹ́ wọ́n wá ba education yẹn jẹ́ débi pé wọ́n wá kó politicians wọ́n wá ń jẹ́ kán fún àwọn ọmọ ní àdá fún wọn ní ìbọn fún wọn ní owó so that tọ́n bá ti rí wípé wọn ò lè kàwé lọ mọ́ kò sówó mọ́ wọ́n ba education jẹ́ wọ́n á join ní tọ́ọ̀gì wọ́n á join ní àwọn oníwàhálà àìmọye àwọn ọ̀rẹ́ tèmi tó jẹ́ pé wọ́n wà lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí. ní ìlú Western Region ohun tán ṣe fún àwọn black communities nìyẹn. mo ní ọ̀rẹ́ kan black America ní ìlú America tí mo wà yìí. a jọ ń sọ̀rọ̀ ó wá sínú ọ́fíìsì mi ó mú ọmọ ẹ̀ kan wá fún torí mo láwọn student tí máa ń kọ́ ó wá mọ́ ọmọ ẹ̀ wá ó wá bá mi sọ ọ̀rọ̀ kan ó ní ǹjẹ́ mo rí ibi báyìí ó ní bàbá òun ló ní ibi tí mò ń wò yẹn ó ní àwọn black ló ń gbé ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ní ṣé mo rí ibi tí àwọn black ń gbé yẹn ó ní àwọn funfun wá rán wọ́n wá darí drugs àwọn ògbègbè olóró bíi igbó bíi nǹkan kan wọ́n wá bí heroin wọ́n kó wá sí black communities bàbá wọn báyìí ti mú nígbà tí bàbá wọn mú àwọn ọmọ wọn náà kọ wọn bẹ̀ sí mú òun lè fi rí ọ̀pọ̀lọpọ̀ ìran àwọn dúdú lónìí tó jẹ́ pé ẹ rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn wọ́n mọ̀ọ́mọ̀ sẹ́ǹdì kìíní yẹn sáàrin wọn láti bà orientation wọn jẹ́ ihun tí Fúlàní ṣe sí education Western Region nìyẹn torí wọ́n ti rí wípé bàbá Awólọ́wọ̀ fi ìpìlẹ̀ rere lélẹ̀ ṣùgbọ́n wọ́n wo àwọn politician wa láàrin àwọn alátẹnujẹ níbo ni mo mọ̀rọ̀ lọ ni wípé òun ló sì ń ṣẹlẹ̀ lọ ẹ bá wa lọ́ọ̀fù ètò ẹ lọ́hùn ẹ bá mi ṣíà ẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ògo ọmọ rẹ ò ní bọ́ sínú sàárè ògo tiẹ̀ náà ò ní bọ́ sínú sàárè èmi àti ẹ̀yin a máa délé so mi ò mọ̀ bóyá ara ẹni tó fi síléètì ránṣẹ́ sí mi mò ń wá ẹni tó mọ síléètì àwa mélòó la lo síléètì ń bí báyìí àwa mélòó la lo síléètì tá a fi kàwé àwa mélòó la lo síléètì tá a fi kàwé mi ò tí ì rẹ́ nìyẹn kó nawọ́ sókè tó bá lo síléètì tó fi kàwé ní àkókò tí mo ka ìwé
síléètì làwa fi bẹ̀rẹ̀ síléètì òun lèmi fi bẹ̀rẹ̀ school so àwọn Fúlàní wá bàjẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe rán ibi sí àwọn black communities nílùú Amẹ́ríkà náà ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ibi tí mo wá ń bọ̀ gan-an rèé o ibi tí mo wá ń bọ̀ gan-an rèé bẹ́ẹ̀ ni bàbá mi engineer Elijah wọ́n ní ó ní I use it in the 80s God bless you sir God bless you sir kí n tún fìlà mi ṣe mo ti rí àwọn tó jẹ́ tèmi bíi bàbá yẹn náà ní èmi o ìyẹn mi bàbá Adéwálé Adéìtàn Babátúndé àwọn náà lò bámi àgìrì àwọn náà ni wọ́n lò Adéyínká Ọ̀gíní ó ní I did engineer Elijah ó ní I used slate in 80s exactly bàbá mi màmá mi Adéjọkẹ́ Ajíṣebútù wọ́n ní mo lo síléètì ka ìwé so ní àkókò síléètì yẹn many people yes sir so ó ní is on my WhatsApp number thank you ẹnìkan ti send ẹ̀ sí WhatsApp number mi ẹ ṣé ẹ jẹ́ ká sáré wò ẹ ṣé inú mi dùn lọ́pọ̀lọpọ̀ God bless you sir síléètì tẹ́lẹ̀ kọ́ o bàbá síléètì ìgbàlódé nìyí irọ́ síléètì ìgbàlódé lẹ ṣe ẹníṣẹ́ rí síléètì tí mò ń sọ wọ́n kọ abdafigigbi iijikilimini ọ̀pìrìṣìtì uwiyi òun náà fi ọkùn ẹ̀yìn ẹ̀ ní dúdú wọ́n wá fi ọ̀dà funfun kọ́ sí wọ́n wá tún kọ 1 2 3 títí lọ dé àwọn àyè kan ṣé àwárí níwájú ẹ̀ ìlẹ̀dú la máa fi ń ṣe àfilẹ̀dú ṣe ṣọ́ọ̀kì la máa fi ń kọ̀wé sí ńgbà náà lọ́hùn àwọn bàbá mi tán bá mọ nǹkan tí mò ń sọ mi ì lè gbàgbé láyé ṣọ́ọ̀kì la máa fi ń kọ́ kì í ṣe irú síléètì tí brọ́dà mi sẹ́ndì sí mi so in the 70s yes sir so òun la máa ń gbé àwa gbé okùn sí tá a bá ń lọ a máa ń ṣakọ́ni a máa ṣe báyìí a máa yan ni now ní àkókò tí mò ń sọ yẹn sà ká wá gbé wá sí àkókò yìí àwọn ọmọ 21st centuries tó jẹ́ pé nǹkan tó ń lò lélẹ́yìí let me shock you sir nígbà tí mo mú dọ́tà mi tó wá bá mi ní Amẹ́ríkà ń bí báyìí ní private school tí mo sanwó fún ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní kọ̀ǹpútà ń bẹ̀ nígbà tí ọmọ yẹn débí ó di dọ́mì ṣé mọ̀ dọ́mì àwọn dọ́mì ọmọ yẹn di dọ́mì nítorí pé bó ṣe bẹ̀rẹ̀ school lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fún ní iPad wọ́n fún ní laptop ọmọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ ń gbọ́ mi báyìí senior brother ẹ̀gbọ́n ẹ̀ tó ń ṣe IT ló ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ ní kọ̀ǹpútà yẹn níbi tán bà education Nàìjíríà jẹ́dé ni mò ń sọ ibi tí mò ń bọ̀ nìyẹn o tí kì í ṣe ayé síléètì ayé tá a wà kì í ṣe ayé síléètì táwa lọ kàwé now what I'm saying in next time is this 21st centuries kí ẹnìkan tó ti Buhari ó ti kàwé ṣáájú ruwa yìí Lai Muhammed Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó wà ní kábínẹ̀tì Buhari lọ́wọ́lọ́wọ́ tán jẹ́ ọmọ kóòtù òjíire àwọn ni mo mú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ ẹ má bínú torí àkókò tí mo fẹ́ lò lónìí ó pọ̀ so òun ló fà á tí mi ò lè mú àwọn fídíò àbí kí sọ pé jẹ́ ká play orin àtẹ̀mọ́ flag wa ló ń fẹ́ lẹ́yìn yẹn so ẹ má bínú now ẹ bá mi share ètò mọ́ mi àti dáàdì mi kò ní bàjẹ́ fún yín bàbá mi yẹn ní Jọláyẹmí Ayọ̀bámi ó ní I used slate when I was in school yes God bless you sir yeah now ohun tí mo sọ ni wípé ní tabari àwọn ọmọ tán bí ní nǹkan bí 30 ọdún síbi tá a wà yìí wọn ò lè mọ nǹkan tó ń jẹ́ síléètì rárá wọn á kàn rò pé àwa tá à ń sọ̀rọ̀ pé a kàn ń sọ̀sọ̀kúsọ ni kò yé wa báyìí
right so ní ayé tí a ṣẹ̀ wá wà yìí táwọn ọmọ wọ̀nyí tó jẹ́ pé nǹkan tó ń lò lélẹ́yìí tó jẹ́ pé nǹkan tó ń lò ní kí irú Lai Mohammed, Tinubu, Buhari, Ọ̀ṣínbàjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n wá máa determine future àwọn ọmọ tó ń jáde protest yìí. Ẹ jẹ́ ká fojú ti síléètì àti ojú ti iPad ẹ jẹ́ ká wá fi wò ó. Kẹ́nìkan ó wá máa halẹ̀ pé òun máa kó àmì jáde. Òun ló jẹ́ kí n kọ́kọ́ fi fọ́nrán yẹn síwájú pé òun á kó àmì jáde láti wá halẹ̀ mọ́ òun ọmọ yẹn ní ayé 21st centuries táwọn ọmọ yẹn sọ wípé àwọn fẹ́ design ayé wọn báyé wọn ṣe máa rí. Wọ́n làwọn ò gbà kí àwọn irú àwa tá a ti kàwé ní ọjọ́ gbọ́rọ̀ tá a lọ síléètì wọ́n ní àwọn ń lo iPad láti fi kàwé wọ́n ní àwọn fẹ́ design báyé wọn ṣe máa rí ẹnìkan wá sọ pé òun á kó àmì jáde. Now àmọ̀ràn mi lélẹ́yìí o Buhari àti Lai Mohammed àti Tinubu Ọ̀ṣínbàjò ṣàmọ̀ pé Buhari etí ń dùn kò gbétí ṣàmọ̀ pé etí ẹ̀ ní problem but Ọ̀ṣínbàjò etí ẹ̀ ò ní problem and adẹ̀gbọ́ pé law of professor ni Ọ̀ṣínbàjò jẹ́ àbí professor of law or anything ní ayé tá a wà yìí the last solution òun ni army ǹjẹ́ jẹ́ mọ̀ pé tẹ́ ẹ bá kó army jáde àwọn ọmọ wọ̀nyí wọ́n máa upgrade ara wọn wọ́n máa lo biological weapon wọ́n upgrade ara wọn ẹ block account wọn ẹ wo bí tán gbà yọ sí yín ẹ tí ì rí nǹkan kan èmi gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run mo mú àmọ̀ràn jáde fún Buhari àti cabinet ẹ̀ now ṣé tí Fúlàní bá tiẹ̀ sọ pé òun fẹ́ jagun báyìí ṣe rò pé ẹ lè win ogun bíi ti 67 ni or 67 so nǹkan tẹ́mi fẹ́ ká ẹ mọ̀ ni wípé ẹ má kàn kó wàhálà ẹ má kó sílẹ̀ àwọn ọmọ yìí àwọn ọmọ tó jáde yìí ohun tí èmi rò pé ó yẹ ká ṣe Lai Mr. Onírọ́ ohun tó yẹ kó sọ báyìí ni wípé kẹ́ ẹ ṣe ìpàdé bálàfíà ṣe máa wà so nǹkan tèmi rò pé ó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé kẹ́nìkan máa fi àmì kó sọ pé òun fẹ́ fi halẹ̀ náà ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣé ẹ mọ̀ wípé ìjà táwọn ọmọ yìí ń jà bí wọ́n ti ń ja ìjà àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ náà ń ja ìjà àwọn pensioners wọ́n ń ja ìjà àwọn army navy officers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ikú tí arótilékú irú ìjà yẹn làwọn ọmọ wọ̀nyí ń jà pé ká má rí irú ikú burúkú bẹ́ẹ̀ yẹn mọ́. Tinubu Lai Mohammed àti Ọ̀ṣínbàjò àwọn ọmọ tí yín ò lọ síléètì bíi tiwa kò yẹ yín báyìí ẹ̀gbọ́n ẹ kàn lè jù mí díẹ̀ ni so nǹkan tẹ́mi wá fẹ́ bá yín sọ ni wípé kò ní dáa kí ẹ̀mí àwọn ọmọ yẹn kankan ti ọwọ́ ẹnìkan nínú yín bọ́ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà wo bí àwọn èèyàn tó wà ní diaspora tí ẹ bá kó àmì jáde tí ẹ̀mí àwọn ọmọ yẹn bá tẹ àwọn wọ̀nyí ọmọ ibi táwọn ọmọ yín wà o ibi tẹ́ ẹ káwọn ọmọ yín pamọ́ sí wọ́n mọ̀ bẹ́ẹ̀ o mo fẹ́ wọ̀nù yín dáadáa torí pé ẹ máa padà fojú sunkún tiyín náà wọ́n Tinubu lọ kó oúnjẹ fáwọn ọmọ wọ̀nyí wọ́n reject oúnjẹ ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé àwọn ọmọ wọ̀nyí wọ́n ní determination wọ́n mọ̀ nǹkan tó ń ṣe kò sẹ́ni wọ́n làwọn ò lọ́gàá so wọ́n ní future wọ́n ní nǹkan tó ń lé wọ́n ìwé tí wọ́n kà ó yàtọ̀ sáwa tá a fi síléètì kàwé ìwé tó kà lórí ayélujára ni
bí wọ́n ṣe ń sọ wípé even go ìgbésí ayé tọ́lọ́pàá ń gbé gan tán wọ sílípàsì tán wọṣọ tó ti já tán fún ara wọn raṣọ ẹjọ́ ẹ jẹ́ ká tuta ká ẹjọ́ ṣé even go mo fẹ́ jẹ́ ká mọ̀ pé kì í ṣe Buhari nìkan kò ń ṣègbà Buhari ní Nàìjíríà kò ń ṣòun ṣé Buhari ló fa gbogbo wàhálà tó wà nílẹ̀ kò ń ṣòun nìkan gbogbo wa pátápátá la lọ́wọ́ ń bẹ pátápátá òun la lọ́wọ́ ń bẹ but táwọn kan bá sọ pé kán túnṣe ṣé solution ni wípé kẹ́nìkan wá lọ ṣèpàdé ìpàdé tó máa ba ayé ẹ̀ jẹ́ wípé kán kó army jáde a ò train army láti wá stop protest ohun tá a train army fún ni wípé kán defend the territories níbi tí wọ́n ti ń kó nǹkan ogun wọlé níbi tí àwọn Boko Haram wà ibẹ̀ ní kẹ́ ẹ kó wọn lọ sí àwọn Boko Haram tẹ́ ẹ mú tẹ́ ẹ dá wọn padà sínú military tẹ́ ẹ ń lọ fún wọn lówó ní kíní mi tí ì rí irú ìjọba burúkú bẹ́ẹ̀ yín ẹgbọ́n ẹrù fáìfẹ́nu ẹ̀ sọ wípé òun lọ ń san owó ó lọ káàkiri lọ ń san owó ó kó owó taxpayer ó lọ ń kó fún àwọn terrorists síbẹ̀síbẹ̀ ikú yẹn ò dúró wàhálà yẹn ò dúró àwọn ọmọ ẹ̀ wá jáde wọ́n ní káyé ó dẹrùn káyé má bàjẹ́ ìtọ́ dẹ̀ ń béèrè mi rò pé a rí ẹyọ kan bẹ̀ tí ò sí lọ́wọ́ ìjọba láti ṣe yẹn pé tó bá jẹ́ pé ìjọba yẹn fẹ́ ṣòótọ́ tó bá fẹ́ ṣe òótọ́ nítòótọ́ tó bá jẹ́ pé Lai Mohammed àti Garba Shehu àti kí lorúkọ ọ̀gbẹ́ni ọmọ àlè tó ń sọ̀rọ̀ fún Buhari kí lorúkọ ẹ̀ ẹnikẹ́ni tó bá rántí orúkọ ẹ̀ kíní kan Fẹ́mi àbí kí lorúkọ ọmọ yẹn náà ẹlẹ́nu jákàjàká kan báyìí tó ń sọ pé protest pé it's a child play èmi ò rí mo kàn ń wò wípé ṣé Buhari sì wà láyé ṣá àbí òkú ayé ọmọ ni because ohun gbogbo tí èèyàn nírò ní wípé akúmọ̀ ìpín gbà tán fẹ́ dìbò fún 2015 mo lọ sórí rédíò àti TV mo ní ká má dìbò fún torí tí mo rí ò dáa òun náà lélẹ́yìí báyìí nísìn gbogbo àwọn èèyàn ló mú mi búngbà yẹn táwọn fìbọn wára wọn kiri but síbẹ̀síbẹ̀ náà ká tẹ̀ wá gbà pé ẹ ti dìbò fún Buhari fine but Buhari gan kọ́ òun nìkan kọ́ ló lọ́wọ́ nínú wàhálà yìí now a ní ká wá jókòó ká tún ọ̀rọ̀ ìṣà báyìí kàṣá báyìí káwòdì ẹnìkan wá ń sọ̀rọ̀ játijàti ní ẹnu ọ̀rọ̀ yánmọ́yánmọ́ ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ ọ̀rọ̀ rádaràda lẹ́nu ẹgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ ti ẹ̀gbọ́n náà ọjọ́ mélòó ló kù tí Tinubu níláyé ọjọ́ mélòó ló kù l'Ọ̀ṣínbàjò níláyé ọjọ́ mélòó ló kù tí Lai Mohammed níláyé ọjọ́ mélòó ló kù ṣé ẹ fẹ́ dòkúta sáyé ni ẹ lè dòkúta sáyé bọ́tẹ́ wọn ọmọ wọ̀nyí wọ́n ní àwọn ń wá ọjọ́ ọ̀la wọn ló ẹ ò lè jẹ ayé ẹ ti jẹ ayé wọn máyé wọ́n ní àwọn ayé àwọn ọmọ wọn ò fẹ́ kẹ́ jẹ́ máyé mi dẹ̀ rò pé n tó ń béèrè sí pọ̀ jù o mi rò pé nǹkan tó ń béèrè mi rò pé pọ̀ jù o torí pé kó lè dáa fónílé àtàlejò òun làwọn ọmọ wọ̀nyí ń béèrè fún. so tá a bá wá ń sọ pé káwọn ọmọ yìí gbẹ́nu wọn sọ̀hún pé àwọn kò àmì jáde a jẹ́ pé ibi táwọn ọmọ yìí máa lọ Ọ̀ṣínbàjò torí ìwọ gbétí o lo airdrum o lo device etí tiẹ̀ etí Buhari ti di because tí etí Buhari ò bá di sà gọ́fúnà Sanwó-Olú ó lọ bá Buhari ó lọ gbé ìwé lọ bá Buhari dẹ̀ rẹ́rìn ká ẹ mọ̀ wípé mọ́ nìyẹn ìsídà kan yọ nǹkan kan kúrò lórí ẹ̀ ńgbà tó wà ní UK for months ńgbà yẹn wọ́n ti reprogram ẹ̀ gbogbo èèyàn kan wò wípé Buhari tinú ẹ̀ ló ń ṣe rárá ọkùnrin yẹn nǹkan ti ṣẹlẹ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ kì í ṣòun kì í that guy mi deny ẹ̀ pé bóyá wọ́n clone bóyá wọ́n ṣe o mi ò bá wọn sí nínú fake irọ́ but ohun tí mò ń rí nínú ayé ẹ̀ kò ń ṣòun mọ́ ṣàmọ́ pé tí èèyàn bá ní problem nínú ọpọlọ tó bá padà di ọmọdé torí wọn ò lè gbé nǹkan bàǹtàbàǹtà kí ìlú máa dàrú ẹgbọ́n nǹkan tó sọ lọ́jọ́ kan yàtọ̀ sí pé Sanwó-Olú lọ́ba ẹgbọ́n nǹkan tó sọ lọ́jọ́ kan
ó wá ń bọ̀ wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kíníkan kí ló ń ṣẹlẹ̀ ó ní tán bá rí IG ó ní wọ́n rí pé ó ti rù ó ní ó fi hàn pé ó ń ṣiṣẹ́ it's just like ẹnìkan sọ mi pé mo ti rù pé ó fi hàn pé mo ń ṣiṣẹ́ president ìlú ó tún sọ ọjọ́ kan ó deploy IG of police odindi ìlú ipe kó lọ kó relocate lọ síbì kan ẹnìyẹn ò dẹ lọ kò dáhùn at the end of the day bóyá months later Buhari sọ pé òun ò mọ̀ pé kò lọ ṣé nǹkan tí mò ń sọ ti yé wa so mò ń mú ká bá lè mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin yẹn tó sì jẹ́ wípé Lai Muhammed o àti Tinubu fún ara ẹ̀ tó ń lé 2023 tọ́wọ́ ẹ̀ ò dẹ̀ lè tẹ̀ torí mo ti sọ fún ẹ pé ọwọ́ ẹ̀ ò lè tẹ̀ wòlíì lèmi èmi ò ń ṣe pé ntọ́lọ́run bá fi hàn mí màá sọ o kò lè rí o kàn just nígbà tí mo sọ káwọn ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ mo ní o lè rí tó àwọn ọmọ yìí gan ò tí ì rí jẹ́ẹ̀tì oúnjẹ ẹ̀ tí mo sọ pé Ọlọ́run sọ pé o lè débẹ̀ kó o má waste ayé ẹ̀ mo sọ torí wọ́n máa pa ẹ́ but tó bá wá rí bó ṣe rí yìí kí ni ká wá ṣe torí tá a bá ní ká máa play àwọn nǹkan ó kàn máa bàyàn nínú jẹ́ ni bàyàn nínú jẹ́ ni so now ẹ jẹ́ kí n fi máàpù kan hàn wá ẹ bá gbé máàpù yẹn jáde ibẹ̀ ẹni gan ni mo ti wá fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àwa ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe yẹn o máàpù ni mo ń sọ o picture lẹ mú wá yẹn o máàpù tẹ gbé jáde ẹ̀yẹn ẹ bá mi mú yẹn jáde. ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí thank you so much ẹ ṣé. now ní máàpù tá à ń wò yẹn ẹgbẹ́ mi sẹ́gbẹ́ ní máàpù tá à ń wò yẹn ẹ rí i pé ibìkan ní àwọ̀ òféèfé ibìkan sì dín funfun ṣe rí máàpù tó sọ yìí pé Sharia territory yẹn constitution Nigeria ó ń sọ fún wa wípé orílẹ̀-èdè yìí ìtàpé Nàìjíríà yìí pé àwọn tó wà lókè yẹn wọ́n lè lo òfin Sharia now àwọn tó wà ní ibi tó kù yẹn wọn kì í ṣe Sharia now constitution Nigeria ó ní nǹkan míì nínú mi tí ì rí ìlú láyé tó worst tó bàjẹ́ ṣe rí constitution tá ń lò lọ́wọ́lọ́wọ́ èmi rán iṣẹ́ yìí sí gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ jẹ́ olóṣèlú ní ìjọba tó wà lóde yìí gbogbo agbára tẹ́ bá ní ká fi support ká mú constitution yẹn ká gbé wálẹ̀ báyìí nítorí pé kíni kò sí bí wọ́n ṣe lè lo constitution yìí ká fi darí ìlú kílùú yẹn ó rójú kó ráàyè ẹ mọ ìdí orílẹ̀ àti èdè èmi èdè Yorùbá àwọn Ìgbò sọ tiwọn Hausa ń sọ tiẹ̀ Benue wà ń bẹ o now àwọn kan wá kóra jọ wọ́n wá sọ pé we the people wọ́n kọ constitution yẹn fún wa nígbà tí ò sí ran mi ń bẹ mi ò pẹ̀lú èèyàn ò lè decide ìgbésí ayé mi fún mi èmi ni màá decide bó bá wù mí láàárọ̀ mo lè sọ pé kí n máa sùn torí pé èmi mo láyé mi ìdí tá a fi ṣe mí lẹ́nìyàn tí mi ò kì í ṣe ẹranko nìyẹn ẹranko òun la máa ń design báyìí ẹ ṣe máa rí fún bó wẹ́ o lè ká ẹranko lè mú sínú kéèjì kó máa fún lóúnjẹ ń bẹ̀ àwọn ò kì í ṣe ẹranko so ẹ̀yin tí ẹ jẹ́ politician Yorùbá tẹ́ wà ní Senate House tẹ́ wà ní House of Assemblies àti tẹ́ dípò míì mú tó dẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ Tinubu ní orí APC òun ni mò ń rán iṣẹ́ yìí sí ẹ lọ sọ báyìí pé ká gbé constitution Nàìjíríà ká gbé wálẹ̀ báyìí tó bá wá wálẹ̀ àwa jókòó pé báwo bá a ṣe fẹ́ ṣayé wa sí leléyìí
ẹnìkan ò lè máa fi àmì halẹ̀ mọ́ wọn ọmọ wọn yẹn káwa tá a wà ń bí ká take it easy pẹ̀lú yín. So tó bá dẹ̀ ti dé ibẹ̀ pé àwọn àmì pa ẹnìkankan ní àwọn ọmọ wọn yẹn ẹ máa retí wípé àwọn ọmọ wọn yìí wọn ò ní fi ojú re wo àwọn ọmọ tiyín náà. Wàhálà ńlá lẹ̀ ń retí, ìjì lẹ̀ ń retí, gbogbo tẹ́ ẹ fọwọ́ yín kó jọ ìṣẹ́jú kan báyìí làwọn ọmọ yẹn máa tú kálí ìṣojú ẹ̀mí yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa yára kó tó kú. I am telling you because mo mọ nǹkan tí mò ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣọ̀rọ̀ mi yé yín nísìn ló máa pe ikú báyìí ikú ò wá nípa. So ó máa bẹ́tà kẹ́ ẹ pe ara yín jọ ní ìsìn kẹ́ ẹ parapọ̀ báyìí ká sọ wípé nǹkan tá a fẹ́ lélẹ́yìí. But tẹ́ ẹ bá lọ parapọ̀ mọ́ àwọn tí wọ́n ń lo òfin mìíràn tí wọ́n dẹ̀ ní agenda tiwọn agenda tán ti ń bábọ̀ láti jọ́ yìí. Eléyìí ò ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn, eléyìí ò ní ṣe pọ̀ pẹ̀lú politics, eléyìí ò ní ṣe pọ̀ pẹ̀lú ọ̀gá nǹkan táwọn ọmọ yìí ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ẹ wá mọ̀ nǹkan tí ó ya ẹ̀mí lẹ́nu, ẹ mọ̀ nǹkan tó ya ẹ̀mí lẹ́nu. Àwọn Yorùbá kankan wọ́n dẹ̀ máa wà nínú àwọn tí wọ́n rán àwọn tọ́ọ̀gì sí tán protest lọ́wọ́. Wọ́n wá sọ pé àwọn ọmọ wọ̀nyí o federal government àwọn ọmọ wọ̀nyí wàhálà wọn ti ń pọ̀ ju o ohun tán ń ṣe yóò ti ń kó wàhálà sílẹ̀ o nítorí náà ńkọ́ ohun tá a máa ṣe ni wípé a máa kó àmì jáde agbára wa ò ká mọ́. Wọ́n ti lọ àtáàkì gọ́vnà Ọ̀ṣun state. Gọ́vnà Ọ̀ṣun state jáde ó ní àwọn tó ń protest kọ́ ló àtáàkì òun. Ó ti fún ara ẹ̀ dé sí padà. So kẹ́ ẹ má rò wípé ayò tẹ́ ń ta kò lè jẹ́ o. Ayò tẹ́ ń ta ò lè jẹ́. Tinubu ayò tó ń ta kò lè jẹ́. Pé àwọn tọ́ọ̀gì ẹ̀ because ìwọ ló introduce ìbọn àti tọ́gísìm sí ètò ìdìbò Nàìjíríà. Ìwọ ni pioneer ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó máa bẹ́tà kó o pè wọ́n báyìí pé lọ bá Tinubu sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ bóyá etí ọ̀tún ẹ̀ ló di àbí Buhari bóyá tòsí ẹ̀ ló ń ṣí ẹ lọ bá sọ̀rọ̀ constitution yẹn kó suspend ẹ̀ tó bá suspend constitution yẹn gbogbo protest àwọn ọmọ wọn dẹ̀ máa wálẹ̀ then àwa tún ṣà bí referendum la fẹ́ lọ sí o bí secession la fẹ́ lọ sí o oníkálukú á mú ìgbésí ayé ẹ̀ á dẹ̀ tutù tó bá jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kí Nàìjíríà pín tí Tinubu bá fẹ́ jẹ 2023 ẹ jẹ́ kí constitution kọ́kọ́ wálẹ̀ náà tí constitution bá wálẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá lọ kó àmì tẹ́ sọ pé kìnnìkan ẹ̀mí ọ̀hún ọmọ tí yín gan lẹ fi ń wewu because àwọn ọmọ wọ̀nyí wọ́n smart ju gbogbo yín lọ. Ẹ wo iye tí wọ́n dá ní 4 hours. Amójú ẹ̀rọ mi á gbé píṣọ ọmọ yẹn jáde under 4 hours. Ẹ wo iye tí àwọn ọmọ wọ̀nyí dá fún ẹni tí kò lẹ́sẹ̀ láàrin wọn. Wọ́n dá fún èyí ọkùnrin yẹn wọ́n dẹ̀ tún dá fún èyí obìnrin yẹn. Fídíò kan wà tó fi hàn wípé ọmọkùnrin kan ní bóyá the same week tó ṣe mọ́rẹ́jì ọlọ́pàá ló sọ ọ́ dá láàbò ara wọ́n gé ẹsẹ̀ ẹ̀ ni. Tinubu ọmọ ẹ fẹ́ bímọ ní COVID-19 ó gbé sá lọ sí London kó ọmọ mẹ́ kó lọ bímọ. Àwọn kan wá kóra wọn jọ ní Àbújá wọ́n wá ń ṣẹnu chọ́kọ́chọ́kọ́ wọ́n ní COVID-19 ipe wọn ò gbọ́dọ̀ protest ní Àbújá. Ṣé rí pé ọmọ àlè lẹ́yìn APC ẹni tó dẹ̀ jó lórí ọmọ àlè yìí ni Bọ́lá Ahmed Tinubu. Tóun ò bá wá lè fẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ wo orú ọmọ yìí ẹ wo kẹ́ ẹ bá mọ̀ pé àwọn ọmọ wọ̀nyí wọ́n ní focus wọ́n náà wọn ò ní leader kì í dẹ̀ ń ṣe torí politics náà ṣe ń ṣe nǹkan tó ń ṣe. Tinubu wá sọ pé kán wá gbóúnjẹ wọ́n reject oúnjẹ ẹ rí wípé tó ṣe reject oúnjẹ yẹn wọ́n ti reject ẹ títí dénú ọkàn wọn ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. So advice mi fún gbogbo ẹ̀yin political officers ní
ìjọba APC lọ́wọ́lọ́wọ́ àti ètò òsì ìjọba APC àti PDP àti gbogbo yín pátápátá tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ máa kígbe pé kán gbé constitution Nàìjíríà kan gbé wálẹ̀ àwọn ọmọ wọ̀nyí ara wọn á dẹ̀ wálẹ̀. That is the first thing you guys need to do. Tẹ́ ẹ bá ti ṣe yẹn tẹ́ lọ ń kó àmì. I'm telling you, ṣé ní gbogbo àwọn ọmọ tẹ́ tọ́ tó wà ní òyìnbó gbogbo wọn lẹ máa fojú sunkún ẹ̀. Kì í ṣe pé èpè o, ẹ máa fojú sunkún wọn, wọ́n máa pa wọ́n biologically. Àwọn ọmọ wọ̀nyí smart ju gbogbo ègé tẹ́ ń gé yẹn. Ègé 1980, 70 táwọn afisílẹ̀tì kàwé kò ń ṣe àwọn ọmọ tó lo iPad kàwé lẹ̀ ń bá fa yìí. Lai Mohammed ìwé tó ka ìwé àtijọ́ ìwé kò ràn àwọn ọmọ wọ̀nyí. Àwọn ọmọ wọ̀nyí kò ràn wọ́n ó yàtọ̀ pátápátá. Kò yẹ yín sìn gbogbo eléyìí tẹ́ ń ṣe tẹ́ ń halẹ̀ wọ̀nyí kò ràn wọ́n. Lẹ́nìkan náà ní olóòmọ sùn ẹni tó ní tíútà òun á sùn ẹni tó ní títà yẹnyẹnyẹnyẹn. Ó mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ọ̀dẹ ayé pọ̀ ọpọlọ 70s ló wà lórí wọn wọn ò dẹ̀ ready àti upgrade. Kò sí nǹkan tẹ́lẹ̀ báwọn ọmọ ifá wọ́n béèrè 500,000 àwọn ọmọ yìí ti raise 3.something million lẹ́sẹ̀kẹsẹ̀ 4 hours. Gbogbo bọ́dẹ̀ ṣe náwó wọn accountability gbogbo ẹ̀ ló jáde wọ́n tẹ̀ tún sọ pé 6 million kan tún kù pé wọ́n máa fi san pension. Olórí burúkú ènìyàn ẹni tí ò ní jèrè ọmọ ẹ̀ tó máa fa àìsàn lògbà ni kò ní support àwọn ọmọ wọ̀nyí. Tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá wà á kú sáyé bí ẹni tí ò ní kú torí pé tá a bá ní ká ẹ kú ikú máa bò yín láṣìírí. Ẹ máa tọ̀ bára ẹ máa yàgbẹ́ bára bíi Babangida tẹ́ ẹ bá support wọn tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ fẹ́ fi attack ọmọ wọ̀nyí. Kò yé yín mo sọ yẹ mo dúró ń bẹ̀ yẹ. Ọmọ ìwèrè kan ọmọ àlè Fúlàní kan bá mi gbé fídíò yẹn jáde torí ó ń sọ pé tó bá jẹ́ pé Ọbásanjọ́ ni ó yẹ kó Ọbásanjọ́ kó jáde kó reply mọ́ òun Òsínwìn onírùngbọ̀n bí irùngbọ̀n òbúkọ yìí. A ti wo biography ẹ̀ ní ìgbà tó wà gẹ́gẹ́ bí ọlọ́pàá ní ayé Abacha iṣẹ́ ibi tó ṣe this stupid man ẹgbẹ́ jáde this very stupid man iṣẹ́ ibi tó ṣe. NSAS has succeeded or the police have accepted or the president has succumbed to them, so let's go. The next line of action is IGP. Fenika Ede is saying the president must go, a democratically elected president. You dare not try it. Can you try this nonsense during Obasanjo time? I blame Buhari for taking things lightly with this. There are certain things that should be handled with iron fist. Pause. He said something. Can you try this during the Obasanjo time? You are stupid and you are silly. You are a bastard. Nígbà tí ọkùnrin this stupid man nígbà tó wà gẹ́gẹ́ bí ipò tó wà gẹ́gẹ́ bí ipò ọlọ́pàá tó wà nígbà tiẹ̀ iṣẹ́ ibi tó ṣe gbogbo profile ẹ̀ àti tú jáde àti rí. Àwọn tó nìkan pa òun ló ṣiṣẹ́ fún Abacha ń gbà yẹn tó ń pa àwọn èèyàn kiri. This very stupid man tó ń sọ̀rọ̀ yìí. Let me tell you this. Ọbásanjọ́ ó gbọ́dọ̀ reply money torí ọmọ Yorùbá Ọbásanjọ́ ni Ọbásanjọ́ ọmọ Yorùbá ni ó lè mọ insult ẹ pé ṣé wọ́n lè try ilé níjọ́rin Ọbásanjọ́ so wàá sọ pé kán kó àmì jáde nítorí pé àwọn ọmọ yẹn ń béèrè ẹ̀tọ́ wọn kò dẹ̀ ní yẹ ó máa yàgbẹ́ bárakú ni torí pé tá a bá ní kó o kú ò ní ní pay gbogbo ohun tí o fi owó Nàìjíríà owó South West gbogbo àwọn ọmọ ẹ tó fi tọ́ gbogbo àwọn ọmọ ẹ ló máa ṣẹ̀sín ìwọ bastard yìí ṣé nǹkan tó yẹ kó sọ lélẹ́yìí àní kó gun má bẹ́ sílẹ̀ nílùú àwọn ọmọ yìí béèrè tó tọ́ tó máa tọ́ sí gbogbo ènìyàn ìwọ wá ń gbé ẹnu sókè continue the video ó dẹ̀ ní ṣoríire. Vladimir Putin he say necessary you should take necessary process to deal with irregularities, not due process. There are certain times due process doesn't work, but necessary process. So in whichever way that your country will be in peace, handle it. If the police fails to do what it's supposed to do, bring the military. If it fails, we, the patriotic citizens, will go against the miscreant. We will face them.
let there be pause end the to video. all this nonsense. Who is patriotic citizen? Are you guys patriotic? Can you hear that? Can you hear that nonsense, non-entity? This see, Mr. Onirugbo, this is digital age. This is not an analog age. Kò yé, wàá kàn rí wípé o kàn dédé sniff kìíní kan sọ́pọ̀ lọ ẹ̀ wàá kàn bẹ̀ sí ṣá pépà. Irú orí burúkú wo leléyìí? Ara ń tà ń sọ nìyẹn. Nígbà tí ẹ̀yin èèyàn gan tẹ́ bá tó bá irú àwọn ilé ìtàn kapamaresis ẹ wò ní south west nsìn wọ́n ní táwọn ọmọ wa ò bá score like 130 150 pé wọn ò ní wọ school àwọn ilé ìbò wọ́n score bóyá 10 bóyá 50 náà pé ní local government tí wọ́n gbà tí mo visit ibẹ̀ ọ̀nà tó rọ́ lọ́wọ́ bẹ̀ wọ́n lọ ń pín owó ní gbogbo local government tó ń pín sí northern side wọn yẹn wọn ò sí jẹ́ tó ń ṣe nothing kò sí revenue kankan tó ti northern side wa àwọn ọmọ wọn ní òkè ẹ jẹ́ ká tún ṣàkáṣùṣe àwọn sọ pé ká ẹ má jẹ nínú kinní wọn ẹ wá ń gbé ẹ wá jókòó torí pé o ti ní device wo digital device tí wọ́n ṣe yẹ tí wọ́n ṣe tó gbé tíra tó fi ń fídíò yẹ ṣé o mọ̀ pé wọ́n gbogbo ẹ wo fóònù tó wà lọ́wọ́ mi bó ṣe wà ó ní security kan tó wà lórí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní everywhere náà rí ọ̀dẹ̀ kò ń sọ̀rọ̀ ayé 70s ló pé ní ayé 70s ló pé ní ó jókòó síbẹ̀ yẹn would that we can be able to achieve our goal? Let's pause it now. má pause yẹ orí ẹ fọ́ that because agbéwèrè ẹ lọ inú ẹ tí ẹ ń bí mi ó máa yàgbẹ́ kú ìgbẹ́ ló máa yà kú kò yẹ wá dẹ̀ ṣàìsàn kú ni. Now let me come to this ẹ bá mi fídíò ọ̀gbẹ́ni yẹn eléyìí yeah no that one let me see show it to me mo fẹ́ fi fídíò kan wá ibi tí man can't speak the man can't speak yeah that one take it out òun ni mo fẹ́ fi ó rà pé ibẹ̀ ni màá ti dúró torí màá ṣe wá lọ sórí àwọn ìránṣẹ́ Ọlọ́run àwa ìránṣẹ́ Ọlọ́run then àwọn èèyàn lè àwọn bíi méjì mélòó lè pè wọlé torí mo ní pẹ́ kó lórí ètò listen to him. I'm the spokesperson of the Nigerian Senate. If you think because I'm a youth I cannot talk to you, then I'll go back. I'm the spokesperson of the Nigerian Senate. If you think because I look younger I cannot talk, then I'll go back. I have the authority of the Nigerian Senate to speak for you. Nobody is listening to you. Wait for the public address. Sharing tó ń bí mi nú this bastard yìí mi morúkọ ẹ̀ pé ó tiẹ̀ lọ dé fìlà bíi fìlà Yorùbá yẹn ó tiẹ̀ ń bí mi nú láyé ọ̀tọ̀. You are a spokesperson of the Senate. Kí ló kàn wá pẹ̀lú yẹn owó tí àwọn senators ń gbà ó ju ẹ̀yin èèyàn ó ju gbogbo owó tí president gbogbo àgbáyé kò sí owó tó ó ju president Trump wọ́n gbowó ju president Trump lọ. Ìwọ ni spokesperson fún àwọn senator kí ló àwọn ọmọ yẹn àwọn see these children are smarter kò sí kọtẹ́lẹ̀ ibo lẹ fẹ́ gbà wọlé kẹ́ẹ̀tọ́ ègé wo lẹ fẹ́ gé ègé 70s aláwọn ọmọ wọ̀nyí ti ń gé ègé 2021 lọ́wọ́ ìwọ ń gbé ègé 80s wá ò ń gbé ègé sílẹ̀tì wá àwọn ọmọ wọ̀nyí wọ́n gbé ègé apple who is this guy wogo lójú wèrè ẹ jẹ́ ká gbọ́n tó sọ. Don't waste your energy. They are bringing microphone, please. Ṣé máa gbọ́ àwọn ẹ̀? Ṣé gbọ́? Wọ́n mọ̀ anything, wọ́n kọ̀ rò pé bóyá ṣé Fẹ́mi Adésínà ló sọ pé child play okò náà máa fi pààyàn gbẹ̀yìn. I'm telling you, Fẹ́mi Adésínà ibikíbi tó bá wà lọ́sùn oorun kejì tí ọmọlúwàbí ń sùn kó rorí ẹ ṣe rí ẹ jẹ́ kí gbogbo yín kẹ́ support àwọn ọmọ wọ̀nyí báyìí ẹni kan suspend the Nigerian constitution tẹ́ ẹ bá wá wàhálà because let me tell you this guys let me tell you this gbogbo ẹ̀yin platform pátápátá ẹ bẹ̀ sí kọ lẹ́tà báyìí ẹ máa kọ sí gbogbo àwọn foreign embassies gbogbo kan suspend gbogbo àwọn politician Yorùbá pátá kó fisa wọn àti ẹbí wọn tó wà nílùú òyìnbó kan deport wọn kí gbogbo wa lọ fèsì ẹ̀ ká kúkú deport gbogbo wa gan sí Nàìjíríà
ká máa kọ́ àtẹ̀mí ká kúkú lọ sọ́hun ká kúkú lọ bára fa wàhálà yẹn because all this ege tí àwọn ilé ìgé tó sọ pé wọ́n fẹ́ kọ́ àmì ìṣe gbá kan kòkó bàbá aṣáṣun is just nonsense tọ́rọ̀ bá rẹ́ni bá wọn sọ̀rọ̀ èmi dẹ̀ rò wípé àwọn politicians wọ́n kàwé náà wọ́n lo digital age ó yẹ kán pe bàbá wọn but nítorí pé wọ́n jẹ nínú rotty system àwọn ò ní fẹ́ bá wọn sòótọ́ ọ̀rọ̀ ìkankan nù wọ́n dẹ̀ ń jáde o wọ́n bá wọn sòótọ́ ṣùgbọ́n àwọn wèrè yìí nítorí pé greediness ojú kòkòrò ó lè ojú kòkòrò wọ́n fi Fúlàní fi owó ó fi tọ̀yín ẹ̀dẹ̀ gbàgbé ń tẹ́jẹ́ Yorùbá ọmọlúwàbí yẹn ẹ̀dẹ̀ sọ ọmọlúwàbí yín nù talabari bá wí tí ó bá jẹ́ Tinubu gbólóhùn kan tó bá sọ gbólóhùn kan lónìí kì í ṣe pé kó lọ kó oúnjẹ wọn nídìí oúnjẹ ẹ̀yin tẹ́dẹ̀ ń sọ òyìnbó rabandẹ̀ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí n padà wá sórí wọn. Now let me read the book of God. In the book of Proverbs chapter 30. Then let me just read verse 8 and 9. Ó ní yá ẹnu rẹ fún ayadi nínú ọ̀ràn gbogbo ẹni tí ń ṣe ọmọ ìparun. Yá ẹnu rẹ fi òdodo ṣe ìdájọ́ kí o sì gbèjà tálákà àti aláìní. Yá ẹnu rẹ kí o sì fi òdodo gbèjà tálákà àti aláìní. Come here, Paul Eneshe, Oyedepo, Kumuyi, and many more like that. Gbogbo ẹ̀yin wòlíì wọ̀nyẹn, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyẹn. Bíbélì kò sí ibi tí Bíbélì ti sọ wípé ká má ya ẹnu wa ká má gbèjà tálákà. Kò sí ibi tí Bíbélì ti sọ. Bíbélì ní ká ya ẹnu wa ká gbèjà ká sọ̀rọ̀. Ẹ̀yin ẹ wá ń sọ̀rọ̀ sábẹ́ ahọ́n. Ẹ sọ ọ̀rọ̀ tó yẹ ká ẹ sọ. Nígbà tí mo ṣe program bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, a dúpẹ́ pé bàbá Adébóyè ó padà eventually jáde. Ṣùgbọ́n àwọn kan send rally tí bàbá ti ṣe bóyá prayer walk ìyẹn ti pẹ́ ìyìn kì í ṣe yẹ. A fẹ́ kí gbogbo ẹwọ ọmọ àlè yìí. Kí lorúkọ ọmọ àlè yìí? Chris Oyakilome. You are a bastard. Let me tell you this. Ó ń pera ẹ ní ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ èṣù ni ẹ́. Ìránṣẹ́ èṣù òun ló jẹ́ ó kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. How dare you to design the member of that church? Listen to this. Oyakilome, that church does not belong to you. If anybody tell me that you own a church, it means that you own a franchise. You are a chief. Tẹ́nìkan bá sọ fún mi pé òun ló ní church. Kristi ní orí ìjọ. So má ever sọ pé wọ́n ló ní church. Má ever tún sọ láyé ẹ̀ mọ́ pé káwọn ọmọ what is the kí lórúkọ Christ Embassy pé kán má lọ join protest. Má ever tún sọ mọ́ o lè design ayé àwọn youth wọ̀nyẹn. O lè ayé àwọn ọmọ tiẹ̀ gan o lè design ọmọ Oyakilome èyí ọkùnrin tó fi ṣọkùnrin torí ọmọ obìnrin méjì ló bí èyí tó fi ṣọkùnrin ọmọ sister ẹ tó jẹ́ wípé o adopt tó jẹ́ ọkùnrin ìgbésí ayé tí yẹn gan live tó sọ pé òun magic money àbí miracle money tó live ayé yánmọ́yánmọ́ ṣé o lè design ayé ọmọ yẹn ni má bá wa design ayé àwọn ọmọ ọ̀dọ́ wa láyé má tún sọ mọ́ má tún ever sọ mọ́ gbòòrò máa gbé ẹ tó bá tútù sọ lọ retute kó jẹ́ kí everybody pé oníkàmọ́ gbogbo nǹkan tán tìtù lójú táwọn oníkàmọ́ kó ń bẹ̀. How dare you? You are stupid for that. Láti tweet pé káwọn love word ká má jáde fún protest. We were talking ṣé torí pé àwọn tó ń jẹ nídìí mọ̀dàrú ti wà nínú church ẹ tó ń gbowó fún ẹ. Ìgbà yẹn náà bí oṣù mélòó kan lẹ́yìn ló sọ pé COVID-19 ní nǹkan ṣe pẹ̀lú 5G. Why are you so hypocrite? Why are you so like this? Kí ló dé tó ń purọ́? Kí ló dé tó ń ya olóbùkún báyìí náà? Kí ló dé tó ń disgrace Nigerians? Chris Oyakilome, why can't you just keep your mouth shut if you don't have any good thing to say? In Christendom, you are a disgrace to this kingdom. You are a disgrace. And let me tell you this, guys. Ẹ̀yin tí ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, gbogbo yín ló yẹ ká jáde. Ṣé bí àwọn pastors tó jáde pẹ̀lú wọn.
ṣebí adé àwọn imam tó ń jáde ṣebí adé àwọn oníṣẹ̀ṣe tó ń jáde kí ló dé tẹ́ jáde pẹ̀lú kájọ pohùn ṣọ̀kan ká tún ìlú yìí ṣe ká mú constitution ká sọ pé àwọn constitution burúkú yìí kí ni problem yìí gan. Paul Eneshe, your English is too much. We don't need your English. You own the biggest auditorium in that country, and that country become wretched. And you own a big auditorium in the most wretched country in the whole world. You cannot instruct your member to go out and protest. Why you own the biggest auditorium? Why can't you just go out there and lead the protest by yourself? You are hypocrite, man. Come on, guys. Bible never said we should not fight for the needs of the poor. But you will ask these people to bring you money, bring you tithes in all this situation. You are a hypocrite. What? Let me read this to you. Ẹ jẹ́ kí n ka ibi fún wa. Bíbélì tí wọ́n fi ń pọ̀ yín tán fi ń tàn yín jẹ tán sọ pé ká ẹ má jáde tán sọ pé àwọn kìrìsìtẹ́nì ìpè kìnnìkan ìkòkò bàbá àsásùn. They are all liars, guys. They are all liars. And thank God for the life of Mommy Gio. Thank God for her life. I mean, Mommy Gio, thank you. Mommy Gio, I'm talking about Mommy Gio Adeboye. Kì í ṣe Olúkọ̀yà tó separate ibi tọ́kọ bá wà lóye káyà wà. Olúkọ̀yà torí owó ó gbé ìyàwó ẹ̀ ó gbé lọ sí UK kó lọ máa jẹ pound sterling. Gbogbo nonsense tẹ́ ń ṣe ń bẹ̀ ẹ kàn disgrace Nigeria ẹ kàn disgrace ọmọ Yorùbá. Olúkọ̀yà, see that name, very very good name of Yorùbá of Yorùbá race. Bóyá owó àtọ̀ Fúlàní gan-an fi bí àti ẹ̀ mọ́ ẹ ò lè kẹ́ jáde kẹ́ sọ pé òkè nǹkan báyìí la fẹ́. Ẹ tiẹ̀ gbọ́ ṣé orí Oyèdépò ló máa lead the protest tí àmì kan máa sọ pé ó fẹ́ yìnbọn kí ìlú yẹn máa lana ó mà ṣe o. Isaiah chapter number 1 verse 7. Listen. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ilẹ̀ yín di ahoro, a fi iná kún ìlú yín. Ilẹ̀ yín àlejò jẹrun lé ojú yín, ó sì di ahoro bí èyí tí àwọn ọmọ àlejò wó palẹ̀ ní ojú yín. So the question is this, Paul Eneshe, are you Elijah of this race, of this generation? Baba Adeboye, Oyedepo, Kumuyi, wọ́n tó sọ pé kí ìyá mi kó fọ́ tẹlifíṣàn ẹ̀ lọ́jọ́ sí. Why can't you talk now? Why can't you say something? So, are you now telling us that the Bible never support us to have a good governor? Right? Ṣùgbọ́n ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó bá kàn ní pé kẹ́ sọ kẹ́ mú ọgbọ́n oríṣiríṣi èké kẹ́ mú wọlé lórí Bible kẹ́ fi lè manipulate mindset àwọn èèyàn kan lè dáwó ní church. Ẹ mọ̀ Bible passage yẹn á jáde. Bible passage yẹn á jáde. Bàbá Oyèdépò ìtẹ́ sọ yẹ kò kàn àwa ẹ la ọ̀rọ̀ mọ́lẹ̀ yí pé bóyá ẹ ti ríran nígbà kan kòkó bàbá ṣe bó pray fún Jonathan kí ló dé Jonathan wọlé. Ẹ gbàgbé àdúrà ẹ wo lákòókò tá a wà yìí ẹ gbàgbé pé ká máa pray ká máa gorí òkè. Èyí ṣé rí àwẹ̀ tí mo gbà fún Nàìjíríà kí Nàìjíríà gan kó ṣẹ́ǹjì àwẹ̀ mi wá tán bá kó ṣẹ́ǹjì àwẹ̀ wá ayé mi á ti dájú báyìí lọ. Èyí tí mo ti gbà ló ń lọ ń bẹ̀ yẹn kò jẹ́ bó ti jẹ́. So ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run àkókò tó láti jí dìde a máa gba ìpè bíi mélòó kan then àrẹ̀mọ kúrò lórí ètò torí mo ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ jẹ́ ká kọ́ gba ìpè àkọ́kọ́. Oh God. Then mo dem advice ẹjọ́ ẹ ti wà lórí òpó but ẹ ní sùúrù díẹ̀ mo máa advice
ok ráì pé wọ́n ti lọ so now èmi máa mú àmọ̀ràn kan wá àwa ọmọ Yorùbá nation mo fẹ́ fà mú àmọ̀ràn wá gbogbo àwọn ọmọ tó ń wà ń ta tán protest lọ́wọ́ ẹ má lọ wọ aṣọ yín lọ sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n o lè ṣe aṣọ end Nigeria kó o fi orí Odùduwà kó o fi sí má lọ distract wọn torí tó o bá lọ táwọn ọmọ ẹ bá kọjú tán bá sọ fún ẹ pé kó o bọ́ aṣọ yẹn tán dẹ̀ gbé sórí ẹ̀rọ agbágbé ojú tì ńlá àti ìfàsẹ́yìn ló máa bá mo rọ̀ wá ẹ jẹ́ ká support nǹkan táwọn ọmọ yìí ṣe for now ìkọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù ìmọ̀ràn tèmi ó lè má dáa tó o ṣùgbọ́n ohun tí mo rí nìyẹn o kákọ EndSARS àwọn kákọ end Nigeria náà ká fi logo Odùduwà image Odùduwà ká fi sí aṣọ wa kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ sọ pé ẹ wọṣọ Yorùbá nation bí Odùduwà republic kẹ́ wá lọ máa bá wọn join protest mi ò rò pé ó fi bẹ́ẹ̀ mọ́gbọ́n wá mi ò rò pé ó tó bẹ́ẹ̀ ó gbọ́ngbọ́n wá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ but nílò òyìnbó a lè ṣe yẹn but ẹ má jẹ́ ká distract àwọn ọmọ yẹn ohun tó lè ṣe ni wípé kó support àwọn ọmọ yẹn kó fowó support wọn kó fi ohunkóhun tó bá lè fi support wọn ohun tèmi á sọ ní tèmi nìyẹn o ẹ ṣe ẹ tó bá fẹ́ pè wọlé fún ìṣẹ́jú mélòó kan ká dẹ̀ kú lórí ètò ẹ ṣe púpọ̀. ẹ jọ̀ọ́ ta ló ń bá wa sọ̀rọ̀ ẹ má listen sí nǹkan tẹ́ ń gbọ́ èmi ni kẹ́ listen sí ẹ ṣe sà ẹ pa device tí ẹ fi ń gbọ́ mi kí n lè gbé yín sí orí agbágbé alright ẹ gbóhùn sókè bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín sà kí lorúkọ yín láti bo lẹ ti ń pè wá. nípa láti tàbí mo ti ń pè. ok sir. orúkọ mi Ibrahim Aliu lórúkọ mi. alright sir. nǹkan tí mo fẹ́ tí ó ń ṣẹlẹ̀ nípa ìlú wa Nàìjíríà àti pé kí ló dé tó já sí pé Haúsá Yorùbá nìkan ló ń protest ẹ̀yà Haúsá ò dìde ṣé wọn kì í ṣe ọmọ Nàìjíríà ni àbí kí lẹ̀yin rí sí. ẹ ṣé sir thank you sir alright ìbéèrè wọn ni wípé kí ló dé tó jẹ́ pé ọmọ Yorùbá nìkan ló ń dìde kò rí bẹ́ẹ̀ sà kò rí bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo research yín dáadáa ṣe rí flag tèmi gbé jáde yẹ àwọn kan wọ́n pera wọn ní Sharia ṣọ̀rọ̀ mi yẹn àwọn kan Fúlàní àwọn kan Haúsá so a máa ń da gbogbo ẹ̀ papọ̀ àwọn Fúlàní àwọn náà fẹ́ dominate ṣe rí àwọn Fúlàní wọn ò nílẹ̀ ní Nàìjíríà rárá àtọ̀rìnwá ni wọ́n then Usman Dan Fodio ó fi sí wọn lọ́pọlọ wípé ilẹ̀ ibẹ̀ yẹn kán lọ lé àwọn Haúsá kú òun bẹ̀ ṣe rí ibi táwọn Fúlàní gbà yẹn wọn gan kọ́ ló níbẹ̀ wọ́n jagun wá síbẹ̀ wọ́n wá bẹ̀ sí ń pa wọ́n bẹ̀ sí ń pa ọba àwọn Haúsá yẹn kò yẹ yín nísìnyí so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn baálẹ̀ tiwọn wọ́n bẹ̀ sí ń fi síbẹ̀ ẹ rí wípé títí dòní wọ́n dẹ̀ sọ fún wọn pé kán tún máa padà lọ́kàn lọ́ máa pa àwọn èèyàn ìdí tán fi ń spread nìyẹn ìdí èrò ọkàn wọn nígbà wọn làwọn ẹ gbọ́ táwọn méjì aláṣọ pé àwọn lọ́nà wọn ní Nàìjíríà ń jọ kan báyìí kò yẹ yín so nǹkan tó wà lọ́pọlọ wọn nìyẹn kì í ṣe pé bóyá wọn ò jáde àwọn tó jẹ́ Haúsá nù wọ́n jáde tẹ́ bá wò dáadáa ẹ rí i pé wọ́n jáde kì í ṣe bẹ́ẹ̀ bó ti jẹ́ nìyẹn. ẹ jẹ́ ká gba ìpè yìí ẹ káàbọ̀ sórí ètò bàbá àròpọ̀ eré ẹ pa device ẹgbẹ́ yín sà kẹ́ gbọ́ mi kẹ́ listen sí mi nìkan alright a ti ń gbọ́ yín. yes ẹ̀rọ ẹ̀kọ́ ètò. ẹ ṣeun sà. Olúwọlé ló ń pè láti Swaziland. láti bo lẹ pè sà. láti Swaziland. alright sà. èmi kàn ń rò pé bí ọmọ Nàìjíríà rere bẹ́ẹ̀ni
àti gbọ́ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ ní NNT. Èmi kò fẹ́ rọ àwọn ọ̀dọ́ wa pé kán má mìkan kí wọ́n dó gírí. Bí ogun bá jẹ lọ ọgbọ̀n ó jẹ bọ̀. Tí a bá dúró pẹ̀lú ìṣọ̀kan nílé ìta ń bá lọ yìí á rojú ti sọ̀rọ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn àgbààgbà yẹn tí wọ́n ti bà Nàìjíríà jà mọ́tò yìí wọ́n ti jẹ ń bára. Ó kù wọ́n kọ́ lọ́hùn. Fúnpọ̀ àwọn ọ̀dọ́ níta ń bá lọ yìí kí wọ́n dúró tiri. Àwọn náà tó wá fẹ́ lọ́dọ̀ wa á fi sọ́pọ́ọ̀tì wọn. À ń fẹ́ gbogbo ìwà sópin lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣe àdúpẹ́ o. Thank you sir. Ẹ ṣe bàbá wa láti Switzerland kò ní bàjẹ́ o. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ohun tá à ń sọ nìyẹn. Mo expect kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá yẹn kó tiẹ̀ jẹ́ wọn gan ni wọ́n máa léwájú tó máa léwájú pé ó yá ẹ̀ǹṣó kì í ṣe pé kẹ́nìkan kó máa sọ̀rọ̀ sábẹ́ ahọ́n kó máa fọgbọ́n òyìnbó àwọn òyìnbó tí ó gbóyìnbó ju olóyìnbó lọ ìyẹn kọ́ la fẹ́ jẹ ẹ̀kọ́ wé òyìnbó wèrè dànù kò sẹ́ni tó nílò òyìnbó ń bí báyìí. Ẹ ti wà lójú òpó bàbá mi kí lorúkọ láti bo lẹ ti pè wá. Ẹ kálẹ́ o ọmọọba Adémilí ló ń sọ̀rọ̀ láti Nàìjíríà. Ẹ ṣeun sá ẹ mà kú ìlú wa yìí o. Ẹ kú sẹ́sà. Bàbá mi. Ẹ kú ètò. Yes sir. Ìlú yìí ò ní bàjẹ́. Àmín o. Ṣé rí nǹkan kékeré tí màá kàn contribute ni pé títí àwọn ọlọ́pàá yẹn ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ibi tí Nàìjíríà lọ ń sìn àwa ọ̀dọ́ náà la lè ṣe é ṣùgbọ́n àdúrà tá a fẹ́ kẹ́ máa fi ràn wá lọ́wọ́ because wọn kò ṣe ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà. Yes sir. Ó ní pé ẹ̀mí búburú ó máa wọnú àwọn youths tí wọ́n jáde tó bá ti di pé àwọn náà di pé wọ́n àtàkì àwọn èèyàn ó di pé àwọn governors àbí ọ̀kan ẹ̀ tó bá ti wọ́n á take another step against them. Bẹ́ẹ̀ni. So àdúrà yẹn then advice tẹ́ lè máa fún wa òun náà nìyẹn then lórí ọlọ́pàá ensars tá ń sọ the same set of people náà lọ kó síbẹ̀ mo ti rí picture èèyàn kan lẹ́nu tèmi ti meet ẹ̀rí ní SARS office ní Dùgbẹ̀ nìbàdàn bí tó náà ti wọ SWAT yẹn tó náà ti wọ aṣọ the same set of people ni they don't have the ideology iṣẹ́ tí wọ́n ń ṣe they are just working the way they like and they have secret court within themselves. Exactly. So I witnessed it because there was one case don't love it nígbà tí mo máa ń lọ bẹ̀ mo lu wa ń bẹ̀ ní 10 o'clock lálẹ́ if you see the way these people are smoking ẹ máa wò pé sọlọ́pàá náà lélẹ̀ sáwọn tó mú yàn náà nìyẹn so the same set of people náà lọ kó síbẹ̀ it's better they reform the Nigerian police and this issue of we are one Nigeria we are not one. We are not one they are just deceiving us. So abẹ̀yìn lórí òdodo àtàdé gbé dání náà èyí ò sọ pé ká push back tó ẹ jẹ́ káwọn ẹ má bá ṣiṣẹ́ ní lórí o. Bẹ́ẹ̀ni. Táwọn náà bá lè títí pò yẹn I will register my own I have done my own. Yes, so sir. It's only my wife that I don't know if the children can do it. So I have done my own I think I have sent it to you on WhatsApp. All right, thank you sir. Yes sir. Inú mi dùn sí nǹkan tí inú mi dùn fún contribution bàbá wa yìí. Ẹ̀yin tẹ́ wà lójú òpó yẹn hold on kí lè respond ẹ máa gbọ́ program yẹn lọ ní orí kìíní sir ẹ hold on sir. ṣẹ́rí nǹkan tí bàbá wa tó ń pè láti Nàìjíríà ń sọ yẹn ṣẹ́rí pé òun mú sọ bí ilé nǹkan yẹn wípé gbogbo agbára ọgbọ́n tá a bá ní ẹnìkan bèrè lọ́jọ́ kan ó níbo làwọn àjẹ́ àwọn oṣó àwọn èmèrè wà Nàìjíríà ṣé kò sọ àjẹ́ kò sọṣó mọ́ ni ṣé kò sáwọn kìíní wọ̀nyẹn mọ́ ni ẹ gbọ́ àti gbàdúrà gbàgbàgbà ẹnìkan ló sẹ́ndí mẹ́sẹ̀jì sí ó ní àwẹ̀ tóun ti gbà láyé yìí pé kí Nàìjíríà lè dá àwẹ̀ téèyàn ti gbà so tí àwẹ̀ yẹn tó bá wá ń ṣiṣẹ́ báyìí pé kí Nàìjíríà dá torí ó ń ṣiṣẹ́ ń sìn ni kò yé yín so kẹ́nìkan má bá fà á sẹ́yìn kó má máa fọ̀rọ̀ ìranù kó má máa fi fà á sẹ́yìn dẹ́n àwọn ọ̀dọ́ wọ̀nyẹn ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ bí wa ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ bákan náà ẹ ó dàn sáà bákan náà àwọn ọ̀dọ́ yẹn ṣe rí àwọn tán lọ ń jugi tán lọ ń ju ọ̀pẹ̀ sí wọn tán lọ ń darapọ̀ ìfún gan gọ́vnà Oyètọ́lá sọ pé àwọn tó ń protest kọ́ ló àtàkì òun àwọn ọmọ Tinubu ló lọ ṣiṣẹ́ ibi yẹ kí Tinubu kó pe àwọn ọmọ ẹ̀ tó kó gbọ́n fún kó gbàgbọ́ lọ́wọ́ wọn bí ìwọ la máa pariwo ẹ ìwọ ló l'APC ìwọ ló ní tọ́ọ̀gì ìwọ ló introduce tọ́ọ̀gì ìwọ la máa pariwo ẹ ìwọ Tinubu Ahmed
gbogbo èèyàn ẹ máa pariwo ẹ̀ òun ló ń káwọn tọ́ọ̀gì wọ àárín àwọn youth wa ìwọ ló ń ṣiṣẹ́ ibi yẹn ìwọ. ẹ gbóhùn sókè o. bàbá mi ẹ ṣeun sà. ọlá ló ń sọ̀rọ̀ láti Holland sà. ẹni tó ń béèrè ẹ hold on sà ẹni tó ń béèrè nọ́mbà tẹ bá wo program yẹn rí i pé nọ́mbà wà níwájú yẹn ẹni tó bá dẹ̀ fẹ́ sign petition and poll ẹ send the message tí ẹ ò bá rí ṣe lórí platform tẹ ti wò mí lọ́wọ́ ẹ send message sórí nọ́mbà yẹn òun ló jẹ́ kí n kọ nọ́mbà yẹn gàdàgbà kò sẹ́ni tí mo ń ignore but nǹkan tí mo máa fi ignore àwọn èèyàn ní pé kàn máa send message oríṣiríṣi sórí èmi kọ́ lẹ́ máa send message sí àwọn èèyàn tó kù ní ká máa send ẹ̀ sí máa ẹ̀ fà fún mi ní update lórí ibẹ̀ yẹn update mo ní ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ so but nígbà tí message ẹni tó sọ pé òun fẹ́ send poll bá tiẹ̀ wọlé ẹ̀ ní jẹ́ ká mọ̀ mọ́ ẹ̀ kàn send di oríṣiríṣi message sí mi ìdí táwọn tó ń ṣètò mi ò kì í fẹ́ jẹ́ ká kàn fi nọ́mbà wọn lẹ̀ nìyẹn please ẹ jẹ́ kí a fúnra wa ní àyè ẹ jẹ́ ká fúnra wa láyè ẹ ṣe tó bá fẹ́ sign ní poll nìkan ni kò send message sí mi dádì mi ẹ gbóhùn sókè. ẹ̀rọ sà ẹ kú ètò sà. Yes sir. ọlọ́run àwọn pẹ̀lú yín sà. àmì ẹ ṣeun sà. ọ̀dà ló ń bá yín sọ̀rọ̀ láti Holland sà. all right sir. ẹ̀rọ àyè tí mo fẹ́ sọ ni pé nípa ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé báyà àwọn ọmọ Oòduà tó wá fẹ́ jáde fún protest yìí. bẹ́ẹ̀. so ọ̀rọ̀ tẹ́ sọ yẹn náà ọ̀rọ̀ tó dáa ni kò kọ́ mọ̀ lọ interrupt wọn kọ́ fi wọ́n lẹ̀. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi. wọ́n rí sí ẹni Oòduà flag kankan rárá for now kan fi wọn lẹ káwo bí táwọn yẹn bá ti wọn yẹn jáde. thank you sir. bá ti wáyé ní tí wọn yẹn bá ta tí ó tá a gbọ́ nípa àwọn ọmọ tó ti parí bì kan táwọn jáde mọ́ rárá àwọn lè wáyé sọ wá jáde. thank you sir ẹ ṣé. kọ́mọ̀ di pé ìbáyá tó máa ti rògbò Oòduà flag kọ́mọ̀ lọ open fire kí ní wọ́n lọ bí àwọn military Nàìjíríà yẹn. even gan ibẹ̀ náà máa gbà wọlé ibẹ̀ gan náà máa gbà wọlé tá a sọ pé kínní tó ń ṣe wọ́n dẹ̀ lè lọ kó àwọn kan bí ẹ ṣe sọ yìí sà wọ́n lè lọ tẹ first yẹn kán kó sọ́nù àwọn tọ́ọ̀gì kán jọ pé kán lọ máa jà àwa fẹ́ bá nǹkan tá kò sí tútọ́ lè pa àwọn ẹran Tinubu yẹn ẹ ṣe sà ẹ jẹ́ ká gbà pẹ̀lú mi ẹ ti wà lójú òpó ẹ ti wà ń bẹ̀ sà. hello. ok bóyá kẹ́ ẹ̀ tún wa pè torí nẹ́tíwọ̀kì yẹn mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí kí bàbá yẹn tún wa pè so bó ti jẹ́ nìyẹn o so kí a má ṣe ever torí nígbà tẹ́ bá wọṣọ lọ síbẹ̀ ẹ tún wo in this perspective pé nígbà tẹ́ bá kó aṣọ Oòduà tán wọ̀ lọ sọ́rùn èyí tó jẹ́ ṣòwò rẹ wọ́n lè dànù ni wọ́n ní gbé kíní rẹ́fọ́lì àfẹ́ nìkankan kó wá kọ́mọ́dì ẹ jẹ́ ká fa ọmọ yẹn ká jẹ́ focus wọn yẹn ká support wọn n tèmi sọ nìyẹn. yes sir. ok wọ́n tún ti sá lọ so ká support wọn nǹkan tá a need nìyẹn a need anything láti distract nǹkan tó ń ṣe lọ́wọ́ àwọn ọmọ yẹn wà so organized then àdúrà wa náà nílò then àwọn ọmọ wọn yẹn wà violent ẹ̀rí wọ́n sọ di carnival nbì kan wọ́n sọ di carnival. yes sir. hello. ẹ ti wà lójú òpó sà ẹ pa device ọ̀dọ̀ yín. hello. ẹ dẹ̀ ti wà ń bẹ̀ o. ẹ̀yin ẹ pa tọ̀dọ̀ yín èmi lẹ́ mọ́ listing sí náà. hello. a ti ń gbọ́ yín bàbá àròpọ̀ eré o. ẹ kálẹ́. kí lorúkọ ń bọ́ lẹ ti pè. Ayọ̀bá mi ló ń sọ̀rọ̀ láti Dubai. yes sir kí lè báwo lẹ ṣe ilẹ̀ ẹ bá wa dá sétò yìí. ṣe rí nǹkan tó nǹkan fẹ́ sọ sí ọ̀rọ̀ ẹ̀ ni pé Ọlọ́run ló ṣetán tó ń jẹ́wọ́ agbára ẹ̀. bẹ́ẹ̀ni. àdúrà dé gbà ní ṣe yẹn sì torí gbogbo èrò kan wọn ni wípé àwọn ọ̀dọ́ yẹn wọn ò lè ṣe débi tán ṣe dé yẹn. wọ́n pé wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bí wọ́n máa ti protest ọjọ́ méjì mẹ́ta even gan àwọn gbogbo fúnra wọn báyìí sìn apá wọn ti jábọ́ torí wọn kò tó lè ṣe mọ́. gbogbo ìgbà wọn máa kó mílíọ̀nù jáde àwọn máa ṣe gbá àwọn ìhàlẹ̀ lásán kan lè lé wọn wọlé gbogbo nǹkan tó ń ṣe yẹn and àwọn tó dẹ̀ wọ́n ń ta gan sìn ìyàwó gan
wọ́n ti ká tán pé òkú tí wọ́n máa já sí ni kò já sí torí everything ti sún gbogbo èèyàn. Fún àwọn táwọn ń ta gan àti wálé gan ó di iṣẹ́ fún wa. Bẹ́ẹ̀ni. Báyọ̀ láti lọlé. Bẹ́ẹ̀ni sà. So I don't know. Kọ́lọ́n kàn ṣàánú wa ní Nàìjíríà yẹn torí gbogbo nǹkan ó ti sú àwọn èèyàn. Nǹkan ti sú àwọn èèyàn Ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́. Ẹ ṣé sà. Ọlọ́run á bá wa ṣe. Thank you so much sir. Thank you so much. Ẹ gbọ́ nǹkan tí bàbá wọn yẹn sọ bẹ́ẹ̀ ó ti sú everybody. Then àwọn mami mi ẹ hold on díẹ̀ mọ̀. Ó ti sú everybody. Ó ti sú wọn. So ẹ má jẹ́ ká distract wọn in my own opinion. Tẹ́ ẹ bá lọ wọṣọ lọ́bẹ̀ tí àwọn ìran Tinubu bá lọ mú fẹ́ẹ̀sì yín tán lọ fi ṣe jàǹdùkú ẹ ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ o. Ẹ gbóhùn sókè mọ́. Ẹ kú iṣẹ́ sà. Ẹ ṣe mọ̀ láti bo kí lorúkọ yín mọ́mì mi. Lẹ́ni Adébọ́lá lorúkọ mi Virginia ni mo ti ń pè sà. All right ma. Mi ò rò gbọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ bọ̀ mo mọ̀ pé gbogbo nǹkan tẹ́ bá ti ń ṣe lórí ètò yìí dáradára ni. Ẹ ṣe mọ̀. Ọbí tí mo ti gbọ́ dé àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ní orí ti àwọn ọ̀dọ́ yẹn bóyá káwọn Odùduwà lọ join wọn kán máa lọ because mo kàn bí ẹ ṣe sọ àti àwọn èèyàn tó ti ń sọ síwájú bí àwọn Biafra náà ṣe fẹ́ a máa rí pé àwọn Ìgbò wà láàrin àwọn pípì ìtọ́jọ́ ṣe. Bẹ́ẹ̀ni. Àwọn Yorùbá náà jẹ́ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀dọ́ náà gbogbo wọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń gbọ́ nípa Odùduwà yìí àwọn kan ti mọ̀ pé Nàìjíríà ò ṣiṣẹ́ fún wa Ọlọ́run kàn ló wọn bí instrument láti ṣíwájú ìrìn àjò yìí ni. Ọ̀tá ṣe báwọn èèyàn ṣe ń sọ ni pé kán má distract wọn and kán má tún kọ̀ sí more confusion and havoc láàrin yẹn. Exactly. Àwọn Ìgbò àwọn plan tí wọn bó ti mi rò pé àwọn náà wọn ò lè ṣe bẹ́ẹ̀ bọ̀ tí gbogbo ẹ̀ bá ṣe máa dojúpọ̀ tó Odùduwà bá máa jáde gbogbo ẹ̀ ṣì ń play on báyìí ká ṣe máa wo géèmù yẹn lọ bọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn mo fara mọ́. Ẹ ṣe mọ́mì mi. àwọn tí mo tún rí tẹ́sán ní sà pé ìgbà tí bọ̀bọ̀ ọlọ́pàá ẹlẹ́nu tó sọ̀rọ̀ pé tó bá jẹ́ láyọ̀ Ọbásanjọ́ pé wọ́n lè ṣerú ẹ̀ ọ̀bẹ ti bàjẹ́ wọn sà kò sí ibi tí gbogbo wọn fẹ́ sá lọ mọ́ gbogbo ibi tí wọ́n ti ṣe tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ ló máa dáhùn lórí wọn àtọmọdọ́mọ wọn lọ́wọ́lọ́wọ́ tán wáyé. Agbára Ọlọ́run. Wọ́n kàn ṣàkárà ní àwọn kan ti rí bó ti bọ́ lọ́wọ́ àwọn ṣùgbọ́n wọn ò lè gbà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ṣe ń sáré káàkiri. Mo wá sọ sàṣẹ Ọbásanjọ́ ẹ má jẹ́ ká gbèjà wọn ṣe báwọn náà kó wá sínú gbogbo wàhálà tá a wà yìí. Àwa gan ó yẹ ká máa wọ́ọ̀dì ẹ̀ kó jáde látòrí Gowon sí orí ẹ̀ lórí Ṣónẹ́kàn lórí gbogbo wọn tó ti ṣèjọba ní Nàìjíríà especially tí wọ́n jẹ́ Yorùbá gbogbo wọn náà máa wà káńtẹ́ fún nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ní Yorùbá land. Ká má gbèjà wọn sá o nísìnyí mo ń gbọ́ bóyá kò sí lẹ́kọ̀ọ́ mọ̀ wọn ọmọ kan tó ń ṣẹlẹ̀ púpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí bóyá àwọn military máa roll out táǹkì wọn máa ṣe kinní kan kò sẹ́ni kankan tó dìde tó jáde nu wọn láti sọ̀rọ̀. Tẹ̀mí táwọn pásítọ̀ yẹn sà àwọn yẹn ti mọ̀ pé tó bá wàásù tí wọ́n join aráàlú tó join àwọn yúùtù yìí tójú wọn ṣí táyé wọn da kí wọ́n rí mọ̀ pé 24/7 wọn nígbà tí máa lọ church wọ́n mọ̀ pé kó kọ ọbẹ̀ wọn máa kọ́ ni. Bẹ́ẹ̀ni. Òun ni wọn ṣe lè support àwọn kọ̀ọ̀kan ló jẹ́ nílùú náà àwọn tó jáde yẹn náà àwọn kan jáde wọ́n kàn jáde pé kán má ní wọn ò dá sí ni. Gbogbo nǹkan yẹn sà géèmù ni ẹ sì jẹ́ ká máa wò. Ọlọ́run tó gbé àwọn èèyàn yìí dìde àtọwọ́ tán fi wọlé tẹ́lí pé gbogbo tọ́ọ̀nù wọn ó ń change ní day by day. So gbogbo nǹkan yẹn àdúrà yẹn náà ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ òun náà ni ká máa gbà fún wọn. Thank you. Àdúrà yẹn náà dẹ̀ máa gbà. Àmín ẹ ṣé. Ẹ ṣé o. Àmín o. Thank you so much ma. Ẹ ṣé. Ọbásanjọ́ fúnra ìgbógbó nǹkan tó ti jẹ́ látẹ̀yìn operation vigilation wọ́n máa gbé padà fún Nàìjíríà tí ọmọ àwọn ìrandíran sì máa jẹ́ nú ẹ̀ kọ́ máa bá wa tọ́jú ẹ̀ ní gbogbo wọn pátá gbogbo nǹkan tí Tinubu ṣe yẹn. Bẹ́ẹ̀ni. Àti ìrandíran tó ti gbà lọ́wọ́ wọn yẹn wọ́n máa pọ̀ ní ìtàn bá bọ̀ yìí. Exactly. Ẹ̀rù yẹn ló bá wọn kiri tí wọ́n sáré kiri tí wọ́n mọ̀ nǹkan tó fẹ́ ṣe mọ́. Ìkà ní gbogbo wọn sà ìkà ní wọn. Ẹ ṣé ìyá wa. Ọlọ́run dẹ̀ ti fi wọ́n sílẹ̀ òròfó lásán ló kù fún wọn tó ń gbé káàkiri. Àdàbí because bá tí mo ti mọ̀ pé Nàìjíríà ò lè ní lọ síwájú ẹ̀ ń fìyà jẹ ọmọdé ẹ̀ ń fìyà jẹ obìnrin ẹ̀ ń fìyà jẹ arúgbó gbogbo àwọn èèyàn lọ pension. Wọ́n rówó sọ ààrẹ tó kú sàbújá torí pé ó fẹ́ lọ gba pension lẹ̀. Good education kò sí wọ́n wá lọ fẹ́ lọ síwájú wọ́n lè lọ bí kọ́kàn sà. Thank you ma ẹ ṣé o ma. Ẹ ṣeun sà ẹ pé. Yes. Alẹ́ ni tó kú nínú àwọn most of ṣé rí ẹ ti ẹ̀gbọ́n náà ẹ jẹ́ ká tiẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ṣé ẹ wá da àwọn sójà síta sójà tó jẹ́ pé ẹ kó lọ sójú ogun a mọ̀ pé àwọn sójà Fúlàní lẹ́ máa dà sí ìsàlẹ̀ ń bí ná àti mọ géèmù yín àwọn sójà tó jẹ́ pé wọ́n so ẹ̀mí wọn nù táì fún wọn ní nǹkan tó yẹ kó fi jà wọ́n lẹ́fẹ́ kó lọ sójú ogun ẹ
ẹlẹ́tẹ̀ ló ń pa wọ́n níwájú Boko Haram rí àwọn wọ̀nyẹn deploy operation àbí Concord àbí wèrè wo lẹ pé Concordia àbí Smile jetty rubbish kan sọ lórúkọ rárá ẹ wá wo àwọn advanced country kan dédé máa kó àmì ẹwà kan dédé kó àmì jẹ rárá káàkiri láàrin àdúgbò àmì gan máa ṣe stop and search in the army stop and search a tún máa gba bribe wọ́n disgrace ara wọn débi pé nonsense. ẹni tí ó bá gbogbo Yorùbá a support àwọn ọmọ wa ká jáde but má wọ aṣọ Yorùbá nation má wọ lọ́bẹ̀ jáde lọ support àrí àwọn àìmọye àwọn brother wa tó support wọ́n kàn pariwo wọ́n ní nínú fídíò wọ́n ní Odùduwà nation but kò wọ́ṣọ́ à ń pò mọ́ gbogbo lẹ́nu ó lè fohùn ẹ pariwo ṣùgbọ́n pé bóyá kó kọ́ṣọ sọ́nù kán wá lọ ránlú aṣọ yẹn kán máa fi kán lọ ṣe jàǹdùkú fún àwọn ọmọ ọlọ́mọ ẹ má jẹ́ ká ṣe yé o mìíràn pẹ̀rẹ̀kẹ́ mi mú yà ní tèmi o ó jẹ́ bó ti jẹ́ yes mo fi wákàtí bẹ̀ gbogbo àwa èèyàn ipe ní àti ọjọ́ Wednesday Thursday Friday àwa kan máa ní àdúrà fún àwọn ọmọ tó ń protest nílé tó bá lè join fine 3 days prayer kà ṣe fún wọn kì í ṣe dandan tá a wẹ̀ ò bá àjórí bẹ́ẹ̀dì ẹ̀ bọ̀ gbogbo àwa tá a wà lórí platform tí a mọ̀ pé táwa náà bá join force together mọ́mí ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ kò di dandan kó gbà wẹ̀ rárá Bíbélì sọ pé iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó ló ní agbára púpọ̀ kò sọ pé àdúrà wòlíì àdúrà olódodo kò sọ pé àdúrà Oyèdépò àdúrà olódodo kò yé yín so meanwhile ìdí tẹ́ fi rí àdúrà àwọn pásítọ̀ ńlá láì tí ò fi gbà mọ́ ni wípé wọ́n ti jẹ dòdò wọn ò sọ dodo mọ́ ìyìn tí Bíbélì sọ pé àdúrà olódodo iṣẹ́ tó ń ṣe ó lágbára púpọ̀ so àwa tá a bá mọ̀ pé a jẹ́ olódodo ẹ bá jẹ́ 6 péré ẹ jẹ́ ká join Bíbélì sọ̀rọ̀ fún wa pé tó bá kù ẹnìkan péré ní ìlú yẹn ó lò mọ dá ìlú yẹn sí ẹnìkan péré tó ń rólódodo kan bẹ̀ ẹnìkan péré tó dẹ̀ wà trustworthy so nǹkan tá a nílò nìyẹn a nídìí kẹ́nìkan ẹnìkan á ti fẹ́ gbàdúrà á máa kéde ẹlòmíì kan á post àdúrà á lò lọ orí òkè tó bá sẹ́ndì àdúrà ẹni tó lọ sórí òkè síbi máa block nọ́mbà ẹni o nílò àti sọ fún mi pé òun pray fún mi kí n tó mọ̀ pé o gbàdúrà fún mi náà ìyẹn hypocrite nìyẹn àwọn propaganda skinny prayers wọ̀nyẹn I don't support it I know what I'm saying it's biblical iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó lágbára púpọ̀ so àwa olódodo Wednesday Thursday Friday a fẹ́ pray fáwọn ọmọ wa tó wà nílé ẹgbọ́n bàbá yẹn lẹ́ẹ̀kan ká gbàdúrà ẹ̀mí èṣù ní yá wọn lò èṣù bí èèyàn bí èṣù ní wọ àárín wọn tábàdẹ̀ rẹ́ni tó ti ń plan ẹ̀ tó ti ń wọ àárín wọn bá àṣírí àmọ́ tú lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò yẹ yín even gan wọn celebrity ní US ń bí báyìí ẹgbọ́n tó ní Twitter ni ó support wọn for the first time kò support irú nǹkan bẹ́ẹ̀ yìí for the first time in the history ó support àwọn ọmọ yẹn ó support àwọn ọmọ yẹn àti bẹ́ẹ̀ àwọn celebrity ẹ wo Osimhen the first goal to score bóyá ní ìjọ wo nìyẹn ó dẹ̀ support àwọn ọmọ yẹn so ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ju kó kàn wọṣọ Odùduwà kó sọ pé ó fẹ́ lọ síbẹ̀ a máa jà fún nation wa pọ̀ tẹ́jẹ́ káwọn ọmọ yìí kàn máa ṣiṣẹ́ wọn lọ constitution yẹn ni ká mú balẹ̀ tí constitution yẹn bá ti wálẹ̀ ó tán anybody a lè sọ pé báyìí la ṣe ibi báyìí là ń lọ ibi báyìí là ń lọ but tí constitution yẹn bá ti wà constitution náà impose kò yẹ yín báyìí ìyẹn la máa mú balẹ̀ náà bó ti jẹ́ nìyẹn then àwọn bàbá tí à ń wà lẹ́nu eré yìí láti 50 years ago tán pariwo restructuring wọ́n ti mọ̀ pé wọn ò lè múlẹ̀ kò yẹ yín sìn so nǹkan tí ó wá ń ṣẹlẹ̀ báyìí rí pé ọwọ́ Ọlọ́run ni kò dẹ̀ ní bàjẹ́ fún gbogbo alágbára lọ́wọ́ Olódùmarè nítorí náà ńkọ́ mo ti sọ fún wa pé mi ò ní pẹ́ ní orí ètò lónìí torí ó ní àwọn iṣẹ́ tí ó pọ̀ tá a fẹ́ ṣe a tún lọ sínú ìpàdé láìpẹ́ yìí so ó ní iṣẹ́ tó pọ̀ tá a fẹ́ ṣe bákan náà bó ṣe ń ṣe ti ilé mìíràn mo ṣe ti church pẹ̀lú ẹ̀ so báyìí church náà la tún ṣe ti Yorùbá nation so a ò dẹ̀ ní nǹkan tá a lè bọ́ lọ́n fà ju pé a ti ní ìfẹ́ orílẹ̀-èdè wa a dẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tí a gbọ́dọ̀ ṣe tá a bá wá rí ẹ wo ẹni báyìí wọ́n fi àtẹ̀jíṣẹ́ wọ́n ní àwọn
wọ́n ní àwọn tí ó ti kú fún ọ̀rọ̀ orílẹ̀-èdè dogere náà fún ẹ̀tọ́ wọn yìí ọlọ́run á fi ọ̀run kẹ́ wọn ṣẹ́rí ìyá wa yẹn Adéjọkẹ́ Ajíṣebútù gbogbo ìgbà níyà yẹn máa ń wà lórí ètò wa ó dẹ̀ máa ń pray mo láìkì ìyá yẹn lọ́pọ̀lọpọ̀ gbogbo aná ni mo dẹ̀ láìkì ẹ̀ ṣòro yín sìn àwọn brọ́dà wa kan sọ lẹ́ẹ̀kan àwọn náà wọn Biafra gan pàápàá wọn lọ wọn support Ìgbò wà ń bẹ̀ Haúsá wà ń bẹ̀ kò dẹ̀ sẹ́ni kankan tó gbé flag Biafra tó gbé láàrin wọn so torí tẹ́ bá ṣe ọgbọ́n tá a fi wọlé sí wọn lára nìyẹn ẹ má jẹ́ ká tiẹ̀ try yánmọ́yánmọ́ wọn yẹn kò yé wa bẹ́ẹ̀ yẹn so àwa tí a bá support prayer yẹn jọ ní orí nọ́mbà tá à ń wò yìí òun la lè fi ránṣẹ́ sí pé a support prayer yẹn torí ó ṣeé ṣe ká connect wa pẹ̀lú prayer line tá a bá fẹ́ join ẹ̀ ó ṣeé ṣe but tí ìyẹn ò bá dẹ̀ tá a bá lórí ọ̀fẹ́ bójú orí bẹ́ẹ̀dì yẹn bó dẹ̀ jẹ́nu ṣáláńgá ẹ̀ ló ti gbàdúrà kò síbi tá a ti lè gbàdúrà bẹ́ẹ̀ ni kò sí sà kò síbi tọ́lọ́run ò sí ẹ̀yin ẹ̀ wò ní Sunday yìí ní Nàìjíríà níbo náà ti worship lékè gan ọmọ bàbá Adébóyè ó lead service níta so tẹ́nìkan bá ń sọ fún ẹ pé tó o bá wá sínú building ipe àdúrà ẹ ò lè gbà ó fẹ́ gbọ́ owó ẹni is a lie I'm telling you this nígbà COVID-19 kọ́ ṣé àdúrà ò gbà ni even gan àdúrà wa ló gbà gan tí COVID-19 jẹ́ kí gbogbo àṣírí ìtú ṣáàrí bẹ́ẹ̀ ayé kánìkan fẹ́ kọ́tán náà fẹ́ kọ́tán náà fún wa jẹjọ kò jẹ́ bó ti jẹ́ bákan náà kí n tó máa lọ mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run petition tá à ń sá yẹn ó mà ṣe pàtàkì ó mà ṣe pàtàkì o ẹnìkan ní ẹgbà tó ń béèrè ímeèlì ńkọ́ kíníkan kò lé ẹ sọ fẹ́ nìyẹn ní kó sẹ́ndì ímeèlì ẹ̀ sí yín ó lóun ò ní fóònù tó lè fi ṣe ẹni kó sẹ́ndì ímeèlì àtorúkọ ẹ̀ sí yín àbáṣe so kò tiẹ̀ le rárá àwọn ọmọ ẹ àwọn ẹbí ẹ bá wọn ṣe kò jẹ́ bó ti jẹ́ ọmọ mi kan sẹ́ndì petition kan sí mi lẹ́ni nílé inú mi dùn torí mo ti ń respect pé kó ti sáìnì tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò ní rẹ̀ wá o kò ní rẹ̀ wá lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè bàbá yìí ni mo sọ pé ó máa plane tó máa bá wa sọ kọ̀ǹgọ́ sí ìlú ní ìgbà tá a bá fẹ́ tá a bá gba Yorùbá nation wa so ẹ jẹ́ ká gbọ́n tó sọ. tó bá fojú di kòkó ó ní láti parẹ́. Sàní Adé. ògìdá ò ní ṣe bàbá ajá débẹ̀ lọ́gẹ̀rún. kò tí ì kú Sàní Adé wẹ̀ tí kú bẹ́ẹ̀ wá bá wa lùlù ó yẹ fẹ́ mi kí yẹn ká ṣẹ́ẹ̀kì táìmù ẹ̀ alẹ̀. haba. lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àwa là á máa wá ẹ̀yin là á máa bá o ẹni bá sọ pé ẹwà wa ò ní wá ọjọ́ tí ẹni tútù bá ti forí sàpáta ọjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́ ẹni bá sọ wípé ilẹ̀ Yorùbá ò ní wá sáyé ẹ bá mi sọ fún wọn wípé irọ́ ni wọ́n pa nítorí pé kíni ìgbà ó lé kan ṣíṣí ló dènà dé ọwọ́ níjọ́ kínní àná èyí tápá já ìtẹ́rùn ẹ̀ yọ èyí tẹ́tí ẹ̀ já nígbà tí wọ́n padà ṣe láéláé wọn ò lè dènà dé ìgbálẹ̀ mọ́ ẹni bá dènà dé ẹ tó dènà dé mi tó dènà dọmọ tó dènà dé iṣẹ́ wa ẹ bá mi sọ fún wọn wípé irọ́ ni wọ́n pa igbe rárá òun làrá ń ké wọlé irú wọn igbe rárá ni wọ́n mọ̀ ké lọlẹ̀ nítorí pé kíni Bíbélì sọ pé ẹ má ṣe bá mi jà nítorí pé ẹnikẹ́ni tó bá mi jà lówó bá jà òun ní ẹnikẹ́ni tó bá fi wá bú lòun ó fi bú òun ní ẹnikẹ́ni tó bá fi wá ré òun lòun ó fi ré òun ní ẹ má fi ré ẹni tí Olúwa kò fi ré ẹ má fi bú ẹni tí Olúwa kò fi bú òun ní ẹnikẹ́ni tó bá fi wá bú lòun ó fi bú òun ní ẹnikẹ́ni tó bá fi wá ré òun lòun ó fi ré àkọ́ ipé ẹnikẹ́ni tó bá já ọgbà títù ní ejò yóò bùṣán àṣà àti kọ́ nínú Ọlọ́run pé òun yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí wa wọn ò gbé wa sókè lé ọwọ́ wọn kí a máa bá fẹsẹ̀ wa gbé òkúta wa kọjá lórí kìnìún ẹgbọ̀rọ̀ kìnìún ejò lálẹ́ àfẹsẹ̀ wa tẹ̀ mọ́lẹ̀ nítorí pé Olúwa ní ìfẹ́ rẹ̀ sí wa nítorí ẹ̀rùn ṣe gbà Olúwa gbọ́ wa lékè Olúwa bọ́ ọlá fún wa ẹ̀mí gígùn lọ́ọ́ fi tẹ́ wa lé ọrùn àwa yóò fi ìgbàlà hàn fún orúkọ Olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun gbogbo ẹni tí ń gbọ́ mi lónìí àṣẹ jáde lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ibikíbi tí ẹsẹ̀ rẹ bá tẹ̀ nínú ọ̀sẹ̀ yìí Olúwa yóò gbà á ní ìní fún ọ
nítorí pé kí ni ó kọ́ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. gbogbo ibikíbi tí ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà tẹ́ ń polongo, ẹ̀yin ọ̀dọ́ gúúsù ayé ìlà ìwọ̀ oòrùn ní gbogbo àgbáyé tẹ́ ń polongo wípé ẹgbẹ́ Nàìjíríà ò exist mọ́. mo fi ìṣọ́ Olódùmarè, ààbò Olódùmarè mo fi bò yín nítorí pé kí ni búburú kan kò ní ṣubú lù yín o. gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa níbikíbi tí ẹ wà lónìí ẹ gbọ́, àwọn abiyamọ ayé àwọn abiyamọ ọ̀run á tọ́jú yín. gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá níbikíbi tí ẹ ti ń protest ní gúúsù ayé ní ìlà ní ìwọ̀ rẹ̀ ẹ gbọ́ ohun tí Olúwa wí. bí federal government àti Buhari àti ìran àwọn Tinubu kóra wọn jọ nítorí yín kì í ṣe nítorí yín o, nítorí pé wọn ó kóra wọn jọ ṣùgbọ́n ní túká á tú wọn ká. ìran politician tó bá jáde sí àwọn youth wa ní Nàìjíríà, àṣẹ tẹnu mi jáde, ọ̀rọ̀ tẹnu mi jáde, àṣẹ tẹ̀lé wípé ẹ ó kó ara yín jọ ṣùgbọ́n ẹ ó tú yín ká, ẹ ó jáde sí àwọn ọmọ wọ̀nyí ní ọ̀nà kan ṣùgbọ́n ẹ ó sá níwájú wọn ní ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. orí abiyamọ àgbáyé ọjọ́ ìkúnlẹ̀ ọjọ́ ìbí tí a bí gbogbo àwọn politician á béèrè lọ́wọ́ yín. ẹni bá sọ wípé àwọn ọmọ wọ̀nyí pé wọ́n ó dènà dè wọ́n pé wọ́n ó gbẹ̀yìn bẹ́ẹ̀ bó jẹ́ bá wọn, ọjọ́ èyí tí wọ́n ké sí omi a ké sí Ògúnláká yí ọ̀sìnmọ́lẹ̀ nígbà tá a bí wọ́n fi dá ìwọ yín. ẹnikẹ́ni tó bá sọ pé wọ́n ó dènà dè àwọn ọmọ yìí Ògún alàlágàlàtà. àwa òkèrè ẹ má ṣe bínú ẹ̀yin èèyàn mi nítorí pé ìta bá ti wí fún ọgbọ́n báyìí lọ́gbọ́n ń gbọ́, èyí tí a bá wí fún ọgbà lọ́gbà ń gbà. òkòtá a bá ti sọmọ́ pẹ́ bá òpé á dá padà fún ni, nítorí pé òkòtá a bá ti rán fún ẹyẹ báyìí lẹ́yẹ ló máa ń jẹ́ fẹ́yẹ. ẹnikẹ́ni tó bá ti sọ wípé ààbò làwọn ọmọ tó ń protest Nàìjíríà ń bó náà fẹ́ gbégbà, ó lóun ń lo ọgbọ́n kan àbí èkejì, òun á disturb wọn, òun á kó bá wọn, òun á ṣe ibi sí wọn. ẹ gbọ́ ọjọ́ tí ẹ̀yin bá forí sàpàtà ló ń túká, ìmọ̀ wọn lónìí ó túká o. àmọ́ ọmọ wọ̀nyí wọ́n ti di kíni, wọ́n ti dà pátá lónìí. ẹ̀yin gbogbo politician Nàìjíríà ẹ̀yin ti dẹ̀yìn níwájú àwọn ọmọ náà, ẹ máa fọ́ká ni. Allahu Akbar, ẹ gbọ́ lọ́n tóbi. ní sà ẹnikẹ́ni tó bá dènà dé àwọn ọmọ wọ̀nyẹn sọ fún wọn wípé irọ́ ni wọ́n pa, nítorí pé wọ́n dòyè kápá apá òkápá, wọ́n dòyè kóṣe apá òkóṣe níjọ́ kìíní àná. ẹnikẹ́ni tó bá dènà dé Ògúnláká yí ọ̀ṣìmọ́lẹ̀, Ògúnláká yí ọ̀ṣìmọ́lẹ̀ á fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀. ẹni bá dènà dé gbogbo àwọn ọ̀dọ́ ní Nàìjíríà pé wọn ò ní ṣe protest pé a ò ní bọ́ lóko ẹrú, Ògún á fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀. ìbá aṣọkùnrin Ògún fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀, ìbá aṣọbìnrin Ògún fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀, ìbá aṣọmọdé Ògún fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀, ìbá aṣàgbàlagbà Ògún fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀. nítorí pé kíni olómìnilé fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ lórúkọ tí à ń pe Ògún, èṣù ọ̀dàrà. ẹ lọ máa kó bá wọn nílé, ẹ lọ máa kó bá wọn lóko. ẹni bá ti sọ wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọ́n má ṣàṣeyọrí, irú ìran ẹni bẹ́ẹ̀ á parun lórí ilẹ̀ ayé. ètí mo wílò ní ti dàṣẹ, agbára méje ní kórí bẹ́ẹ̀, èdìdì méje ní kórí bẹ́ẹ̀, ìtọ̀ṣọ́ méje ní kórí bẹ́ẹ̀, ilẹ̀ méje ní kórí bẹ́ẹ̀, ìṣú ọwọ́ ní kórí bẹ́ẹ̀, ọ̀kọ̀ ẹ̀gbẹ́ ní kórí bẹ́ẹ̀, adé ẹ̀gún ní kórí bẹ́ẹ̀, ọjọ́ abímisáyé ní kórí bẹ́ẹ̀, ọjọ́ omi tá a fi wẹ gbogbo wọn ní ọjọ́ tí a bí wọn ó ní kórí bẹ́ẹ̀. èyí tí mo wílò ní kò ní yí padà, àṣẹ́dẹ̀ ti gùn. bẹ́ẹ̀ ni òjò lóró náà múgi, òjò tí mo wílò ní òjò lóró tó múlẹ̀. bẹ́ẹ̀ ni òjò lónìí orí abiyamọ àgbáyé adájọ́ ibi fún gbogbo ẹnikẹ́ni tó bá tún pa àwọn ọ̀dọ́ wa Nàìjíríà. tá a bá wí tẹ́lẹ̀ ò ní gbọ́. a ti gbé kaná bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, òjòlọ́kọ̀ àgbàdo nínú ìgbàgbọ́ ara mi ni màrìwò ń ṣẹ̀ṣọ́ jàre. bẹ́ẹ̀ ni nínú ìgbàgbọ́ ni mọ̀rù ẹ̀pẹ́ ń ṣẹ̀ṣọ́, òkú àgbàdo kì í bólókó dìgbàró. ẹnikẹ́ni tó bá fẹ́ dojúkọ àwọn ọ̀dọ́ Nàìjíríà, tó bá sọ pé òun fẹ́ dojúkọ ọmọ Odùduwà, tó bá sọ pé òun fẹ́ dojúkọ protest tó ń lọ lọ́wọ́ Nàìjíríà, pé òun fẹ́ dojú ẹ̀ bolẹ̀, òkú àgbàdo kì í bólókó dìgbàró. ẹ má wọlẹ̀ láàyè ni, àṣẹ Olódùmarè ló wí bẹ́ẹ̀, ohunkóhun ò ní yí padà. ẹ ṣé ẹ̀yin èèyàn mi, mo máa dágbére lórí ètò lónìí. gbogbo àwa tí à ń ṣe àṣẹ wà, gbogbo àwa tí à ń ṣe àmì ó ti rí bẹ́ẹ̀, ohunkóhun ò ní yí padà. ẹ má bínú,
àtọ̀tún àtòsì òun náà lèmi ṣe babaláwo ni mí wòlíì ni mí aláàfáà ni mí èyí tó wù kó pè mí bẹ̀ kó ṣáà ti jẹ́ wípé àlàáfíà ni fún gbogbo wa àti fún gbogbo àwọn èèyàn wa èyí tó wù kó pè mí bẹ̀ màá jẹ́ ẹ nítorí pé ènìyàn ni mí bó ṣe jẹ́ nìyẹn mẹ́ra pẹ̀rẹ̀kẹ́ mi múyà ẹ jẹ́ ká wo orin àpilẹ̀kọ ìlú wa ká kọ́ ká tó máa kó gágara wa kúrò lórí ètò lónìí ṣùgbọ́n ká tó ṣe orin àpilẹ̀kọ yẹn ní ìkéde pàtàkì ní ọjọ́ Tuesday ní agogo méjì ilẹ̀ Yorùbá a fẹ́ wá sórí ètò èmi pẹ̀lú Ògúnjìmí Marcus a ní ètò special program tá a fẹ́ ṣe nítorí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ pàdé wa o kò ní bàjẹ́ o yóò sì dára fún wa lágbára lọ́wọ́ Olódùmarè ẹ fún wa ní orin ìpilẹ̀kọ wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. èmi ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ìwọ ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ gbogbo wa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ pàdé mi ní ọjọ́ Tuesday bákan náà ire o kò ní bàjẹ́ o. ó ti wù kéwúrẹ́ tóbi tó kódà kó jẹ́ irin lọ tó bá fojú di kòkò ó ní láti parẹ́. ògìdá ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. ó ti wù kéwúrẹ́ tóbi tó kódà kó jẹ́ irin lọ àní tó bá fojú di kòkò ó ní láti parẹ́. ògìdá ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. kò sí nínú ronídìí lálẹ́ tó lè taṣọ rí gúngún. ògìdá ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. Gbèrèrò ní gàdúrà bó bá dòdò àparẹ́. ògìdá ò ní ṣe bàbá kájà débẹ̀ lọ gẹrun. Gbèrèrò ní gàdúrà tó bá